Alhamdulillahi rabbil alamin wa salatu wa salam ala ashrafil mursalin huwa sayyidina Muhammad ibn Abdullahi wa ala alihi wa sahbihi wa man salaka maslakahum bi ihsani ila yawmiddin. Aki Ọlọ́run ọba àná, ọba òní, ọba gbogbo ìgbà, ọba tó ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ, ọba tí ó máa ṣẹ́kù nígbà tí gbogbo nǹkan ò ní sí mọ́, ọba náà la kí. Àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa tí ń ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ náà kó má mọ lórí Ànábì nìkan, kó máa bá gbogbo àwọn ará ilé ẹ̀, àwọn sàhábà, àwọn khulafa rashidun, àwọn tábìín àtàwọn àfẹ́sìn tí wọ́n jẹ́ ẹni ire tí wọ́n ti bọ́ sálì kìyàmọ́. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún àwọn àfẹ́sìn tó ń bẹ láyé lónìí tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run káàkiri ayé, láwọn àfáà tó já sí wípé qala rasul, Ọlọ́run sọ, Ànábì sọ ni wọ́n gbé dání, láwọn àfáà tí wọ́n ń polówó tawhid, láwọn àfáà tí wọ́n ń pariwo ìṣọ́lọ́run lọ́kan fún gbogbo àwọn èèyàn, látòrí àfáà wa Saidi Shittu, Muhammadu Jaya, fáwọn àfáà ẹlẹ́bọ tó fi kárí gbogbo àwọn àfáà súnà tó jẹ́ olódodo tí wọ́n gbìyànjú sínú ẹ̀sìn. Ẹ̀mí gígùn àtàlékún àláfíà Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nú ẹ̀sìn, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbàlagbà, àti gbogbo ojú tí ó máa wà káàkiri ayé pẹ̀lú gbólóhùn tó fi ń lọ láti pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Orí ajẹ́jẹ́ tọ́ Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó máa bó ní kálukú wa gbé, Allahumma àmín. Àwa bí Ọlọ́run fẹ́mi àti yín, Ọlọ́run má jẹ́ àròfo, Ọlọ́run má jẹ́ àṣòfò, Ọlọ́run má jẹ́ agúnlẹ̀ sébùté òfo, àtèmi àti yín àtúbọ̀tán wọn Ọlọ́run jí ó dáa. Àbí Ọlọ́run má torí ayé wa bọ̀run wa jẹ́, má torí ọ̀run wa bayé wa jẹ́, àtayé wa àtàlìkíyámọ̀ wa méjì ni kó dára fẹ́mi àti yín. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Naam, láì ní fa àsìkò gùn púpọ̀, gbogbo wa pátá ibi tá ń lọ, ibi tí mo ń lọ ni pé nípa ọmọ yìí tí ń jẹ́ ọmọ bàbá wa Sheikh Rasheed Alágbára Omi, ọmọ wọn tí ń jẹ́ Lukman oníkùránì, astagfirullah, Lukman onídàláìlù. Kí tó wọnú ọ̀rọ̀ tọ́pìkì mi, òun ni pé mo fẹ́ wá ṣàlàyé Lukman ọmọ Rasheed Alágbára Omi. Ó ṣe àbòsí kan níbi prógrámù ẹ̀ tó ṣe lánàá, ó ṣe bàbá ńlá àbòsí, but mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn níbi àbòsí tó ṣe yẹn ẹ lè má kàkún, ni mo fi wá jáde ń pé àbòsí tí ọmọ àlè Lukman yìí ṣe, mo fẹ́ gbé sáyé kí gbogbo inú ẹ lè mọ̀ pé olórí burúkú ọmọ lọmọ Lukman yìí, kẹ́ lè mọ̀ pé olórí ibú ọmọ ni. Number 1 nìyẹn nínú nǹkan tí mo fẹ́ sáré yanjú. Ẹlẹ́ẹ̀kejì, ọmọkẹ́ kan tó pè wọlé, tó pè rẹ̀ ní Jùmọ̀kẹ́ àbí kí ló pè rẹ̀, Jùmọ̀kẹ́ dáradára yẹn, ọmọkẹ́ yẹn ó sọ àwọn ọ̀rọ̀ kan nígbà tó pè wọlé sọ́dọ̀ Lukman. So mo dẹ̀ rí pé gbogbo àwọn ọ̀rọ̀ tí Lukman tí Jùmọ̀kẹ́ yẹn sọ fún Lukman, mo rí àwọn pọ́ìntì kan bẹ́ẹ̀ tó já sí wípé ọmọgẹ́ yẹn, ìyẹn Jùmọ̀kẹ́ yẹn, orí rẹ̀ ti dàrú, kò ní làákàyè kankan lórí, orí rẹ̀ ò pé rárá bó ti wọ́n mọ́. Ìyẹn Jùmọ̀kẹ́ orí rẹ̀ ò pé. Jùmọ̀kẹ́ àbí kí lórúkọ ẹ̀, jẹ́ kó rí ẹ pé wáṣà tó dẹ̀ ń ṣe yẹn, jẹ́ kó rí ẹ pé èmi dẹ̀ mọ plan yín o, mo mọ plan yín o, èmi mọ plan yín o, èmi dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ o, torí pé bí mo ṣe wà yìí mo kọ kéré ni, mo lè kéré ṣùgbọ́n mo gbọ́n
mo mọ nǹkan tí mò ń ṣe dáadáa, ìlàkàyè mi sharp. Àbọ̀gbọ́ ìwọ ọmọdé Jùmọ̀kẹ́ yẹn mo kàn lè kéré ni o, mo lè kéré ṣùgbọ́n ìlàkàyè mi tọ́lọ̀ fún mi yìí ó sharp bàjẹ́bàjẹ́. Kí tó wá wọnú ọ̀rọ̀, bàbá wa Sheikh Rasheed Alágbára Omi, bàbá wa lẹ́jẹ́ nínú ẹ̀sìn. Lóòótọ́ ẹ lè má jẹ́ àfẹ́sìn ṣùgbọ́n àfá àgbà nìyí nílẹ̀ Yorùbá. Níwọ̀n bá kí ó tẹ́ké bó ti ẹ̀ já sí wípé orí burúkú lẹ fi ń ṣe, ṣùgbọ́n a bẹ̀ Ọlọ́run fún yín kọ́lọ́run bá wa tọ́ ìlàkàyè yín sọ́nà, torí pé Ọlọ́run ọba ni ọba finimọ̀nà. A bẹ̀ Ọlọ́run fún yín bàbá wa Sheikh Rasheed Alágbára Omi, a bẹ̀ Ọlọ́run fún yín wípé kọ́lọ́ má jẹ́ kó pẹ́ kó jìnà kó tó fi yín mọ̀nà, torí pé bàbá wa Rasheed Alágbára Omi ẹ dákun torí t'Ọlọ́run, gbogbo nǹkan tí Lukumanu ń ṣe gbogbo ẹ̀ lẹ́ ń rí. Bàbá wa Rasheed, gbogbo nǹkan tí Lukumanu ń ṣe gbogbo ẹ̀ lẹ́ ń rí. Tó bá já sí pé ọmọ yín ni àbí ọmọ kí oyin, Sheikh Rasheed Alágbára Omi, ó yẹ kẹ́ lè pé kẹ́ sọ fún mi pé gbogbo orí burúkú tó ń ṣe yìí kì í ṣe nǹkan tá fi bọ́ lọ́hùn dáadáa. Gbogbo àwọn irọ́ tó ń pa yìí kì í ṣe nǹkan tá fi bójú yọ Ọlọ́run pàdé. Bàbá Sheikh Rasheed, ó yẹ kẹ́ lè sọ fún ọmọ yín Lukman, ó yẹ kẹ́ lè pèsè àkíyèsí, ṣùgbọ́n mo rí pé ó dà pé gbogbo nǹkan tó ń ṣe yẹn ẹ̀yin náà lẹ́ ń tì síta. Sheikh Rasheed Alágbára Omi, ẹ̀yin náà lẹ́ ń tì Lukman síta, ẹ̀yin lẹ́ ń tì síta. Sheikh Rasheed ọmọ yín ni, bóyá ọmọ kí oyin ni, bóyá ọmọ yín dẹ̀ ni ọmọ afàtọ̀bí, ọmọ àfẹnubí, ọmọ náà ni gbogbo wọn. Sheikh Rasheed ẹ pé Lukumanu ṣàkíyèsí orí burúkú tí Lukumanu ṣe yìí, ẹ má jẹ́ kó bọ́ orí burúkú yẹn kalẹ̀. Ẹ má jẹ́ kí orí burúkú tí Lukumanu ṣe yìí, ẹ má jẹ́ kó bá dalẹ̀, ẹ má jẹ́ kó bá kalẹ̀. Ṣùgbọ́n Sheikh Rasheed ẹ má bínú torí t'Ọlọ́run, with due respect, pẹ̀lú àpọ́nlé, with due respect mo fi sọ. Sheikh Rasheed, ó dà pé ẹ̀yin náà fẹ́ nílà káìsà, ẹ má bínú sá o, ẹ má bínú, kò gbẹ́nu mi sá, ẹ má bínú sá. Sheikh Rasheed ó fẹ́ dàbí ẹni pé ìlàkàyè ò wà straight sá. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ bá mi pe ìlàkàyè bọ̀. Sheikh Rasheed, gbogbo nǹkan tá ń ṣe yìí, gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, tẹ́ bá rò pé bóyá anybody ò rí yín, Ọlọ́run rí yín. Màláíkà tó wà lápá ọ̀tún àtòsí yín, gbogbo nǹkan tẹ́ ń ṣe tẹ́ ń sọ ló ń kọ kalẹ̀. Sheikh Rasheed ẹ dẹ̀ rántí wípé ìjọ kan ń bẹ tẹ́ kú. Sheikh Rasheed ẹ rántí náà, ẹ wá ti Lukumanu síta, ẹ ti síta kó máa ṣe orí burúkú, kó máa ṣòfò, kó máa parọ́. Tí ẹ̀yin fúnra yín Sheikh Rasheed, ẹ̀yin fúnra yín Alágbára Omi, ẹ̀yin fúnra yín, ẹ̀yin gan mọ̀ pé orí burúkú ni gbogbo nǹkan tẹ́ ń ṣe, gbogbo àwọn nǹkan tẹ́ ń defend nínú ìsìlámù, àtẹ̀yin àtọmọ yín. Lukumanu lè ké ojú yín lọ, ṣùgbọ́n kò lè nílà ká ètò yín náà. Wọ́n ní tọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìísà bí àgbà náà. ń tó sọ fún wa nìyẹn. wọ́n ní tọmọdé bá ní aṣọ bí àgbà kò lè lákìísà bí àgbà. Sheikh Rasheed tí Lukumanu
Lukman bá tiẹ̀ wá kí ó jù yín lọ ó yẹ kí làákàyè tí yín ju tiẹ̀ lọ ṣùgbọ́n tó bá wá já sí wípé ọ̀rọ̀ Sheikh Adam tí Sheikh Adam sọ wípé inna kabira bila akli ma asugaro ọ̀rọ̀ yẹn tí Sheikh Adam ní àgbàlagbà tí ò bá ní làákàyè òun àtọmọdé bákan náà ni wọ́n tó bá wá já sí pé ọ̀rọ̀ yẹn ó wá ṣẹ mọ́ yín lára ló kù bọ̀ bí mi ṣe ń wò yín mo rò pé ó yẹ kẹ́ ní làákàyè ó jẹ́ kí làákàyè máa ṣiṣẹ́ lóòótọ́ àgbàlagbà mi wà tó já sí wípé ìlàákàyè wọn máa ń ṣe overeating ṣe mọ̀ pé ẹ máa wo generator tí generator bá ṣiṣẹ́ títí àbí tó bá sílé epo generator lẹ̀ wọ́n máa sọ pé bóyá tó bá wá start ẹ̀ tí ò bá wá start wọ́n á ní generator yẹn ti ṣe overflow ẹ gbọ́ wọ́n á ní generator yẹn ti ṣe overflow ọ̀ ìgbà mi tí ò bá start kọ́ ní generator yẹn ti ṣe overheating ẹ fílẹ̀ kó tutù díẹ̀ lóòótọ́ bàbá wa lágbára omi ìlàákà yín ó lè ti máa ṣe overheating àbí kó máa ṣe overflow síbẹ̀síbẹ̀ náà ó jẹ́ kí ìlàákà yín sì lè máa ṣiṣẹ́ once in a while kò bá jẹ́ once in a while bàbá wa Rashidi kò bá jẹ́ once in a while ìlàákà yín fi ń ṣiṣẹ́ ẹ fi pe Lukumanu ṣàkíyèsí pẹ̀lú orí burúkú tó ń bá káàkiri pẹ̀lú irọ́ tí Lukumanu ń pa káàkiri Sheikh Rashidi abẹ̀yìn torí tọlọ́hun ẹ pe Lukumanu ṣàkíyèsí mi ò ní sọ jù báyìí lọ o ṣùgbọ́n tẹ́ ẹ bá wá gbọ́ ajásí pé mi ò ní gbá Lukumanu kò mọ́ o ẹ̀yin gangan tẹ́ jẹ́ bàbá wa Sheikh Rashidi ẹ má bínú sà ẹ̀yin gangan màmá gbáǹkó ṣé ń gbọ́ tẹ́ ẹ bá wá lè pe Lukumanu ṣàkíyèsí Sheikh Rashidi ẹ̀yin gangan ni màmá gbá níkò gidi ìkó tó ní weight ìkó tó standard òun ni màmá gbá yín sà so Sheikh Rashidi ẹ jẹ́ kó rí yín pé ẹ dákun with due respect sir ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣiṣẹ́ lórí làákà yín bóyá ẹ máa lọ flush ẹ ni bóyá ẹ máa lọ renew ẹ ni ẹni tí tẹ́ bá fẹ́ lọ ṣe ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ lọ sí hospital kó ṣẹ́ẹ̀kì gbogbo system yín kí wọ́n ṣẹ́ẹ̀kì medulla oblongata yín kí wọ́n ṣẹ́ẹ̀kì brain yín bí gbogbo ẹ̀ bá ṣe ṣiṣẹ́ sí bóyá wọ́n lè rí oògùn kan fún yín tẹ́ máa lò tí brain yín á fi máa function bó ti yẹ kó function tá máa ronú tí brain yín á máa ronú bí èèyàn gidi torí bàbá wa Sheikh Rashidi ẹ má bìí nítorí t'Ọlọ́run bí làákà yín ṣe ń bó ṣe ń ronú lọ́wọ́ yìí ó ń ronú bí èèyàn bú ó ń ronú bí ẹni òfò ó ń ronú bí ẹni ná ní làákà yín ló ṣe ń ronú sí báyìí ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ sá ẹ jọ̀ọ́ bàbá wa ẹ má bínú sá ṣùgbọ́n ilẹ̀ fà á ìjọ torí t'Ọlọ́run ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ bá wa pe ìlàákà yín bọ̀ padà kẹ́ lè pe Lukumanu ṣàkíyèsí pé orí burúkú tó ń ṣe yìí kò já wọn bẹ́ẹ̀ gbogbo irọ́ tó ń pa irọ́ ò lè sìyàn débi re o wọ́n ní bí irọ́ bá lọ fún 20 ọdún títí tó bá di ọjọ́ kan òdodo á tẹ̀lé o irọ́ ò lè sìyàn débi re o Sheikh Rashidi ìmọ̀ràn tèmi ọmọ kékeré èmi ọmọ yín ìmọ̀ràn tèmi nìyẹn sí yín ẹ dákun torí t'Ọlọ́run tí làákà yín ò bá ṣiṣẹ́ ẹ bá wa lọ wá nǹkan ṣe sí sà kó lè máa function dáadáa kẹ́ lè fi pé Lukumanu ṣàkíyèsí pé orí burúkú tó ń ṣe yìí ó ti ń pọ̀ jù irọ́ tó ń pa yìí ti ń pọ̀ jù ìwọ Lukumanu ọ̀rọ̀ méjì ni mo fẹ́ yanjú o Lukumanu ṣe àbòsí lánàá àtọ̀rọ̀ àbòsí tí Lukumanu ṣe lánàá àbòsí tó ṣe Lukumanu ọmọ Rashidi alágbára omi àbòsí tó ṣe mo fẹ́ yanjú ẹ̀
àti ọmọ burúkú yìí ti ń jẹ́ ọmọ Jùmọ̀kẹ́ yẹn bóyá New York ló ń gbé àbí Jùmọ̀kẹ́ ìyàwó àfa Fọlọ́runṣọ́ Jùmọ̀kẹ́ ìyàwó àfa Fọlọ́runṣọ́ ọmọge yẹn mo rí pé orí burúkú ti fẹ́ máa bẹ̀rẹ̀ sínú ìgbésí ayé ẹ̀ mo mọ̀ pé wọ́n ti fẹ́ máa pinlẹ̀ orí bú sí lára kó má bàa aṣọ orí burúkú yẹn kalẹ̀ òun ni mo fẹ́ fi tètè pè ẹ́ ṣàkíyèsí Jùmọ̀kẹ́ jẹ́ kó yẹ lọ pé mo kàn fẹ́ pè ẹ́ ṣàkíyèsí ni Jùmọ̀kẹ́ o jẹ́ kó yẹ lọ pé tó bá lọ bẹ́ jù Jùmọ̀kẹ́ tó bá lọ ṣe jù rẹ lọ o lè jù mí lọ o tó bá jù mí lọ o lè bí mi lọ́mọ o Jùmọ̀kẹ́ tó bá jù mí lọ o lè bí mi lọ́mọ o ọmọ ọdún mélòó ni wọ́n gan fún rẹ àbórí ẹ yí ni àbórí ẹ dàrú jẹ́ kó rí ẹ pé Jùmọ̀kẹ́ mi ò ní sọ jù báyìí lọ gbogbo èèyàn ọmọ ìyá wa nú ẹ̀sìn ẹ dákun torí t'Ọlọ́run ẹ wá wo Lukuman ọmọ Rashidi ẹ wá wo àbòsí tó ṣe ẹ wá wo bó ṣe dúdú ojú àwọn èèyàn ẹ wá gbọ́ máa play audio yẹn nísìn ẹnìkan pè wọlé ẹ máa gbọ́ ẹnìkan pè wọlé ẹnìyẹn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣàlè kírun lẹ́yìn ẹni tó bá ń wòṣẹ́ torí pé àdìs ànábì kan wà tó ní ẹni tó bá àwọn tó bá ń wòṣẹ́ tí wọ́n jẹ́ alágbègbà tó ń wòṣẹ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ kèfèrí ni wọ́n bàbá yẹn wá ń béèrè lọ́wọ́ Lukumanu pé ṣàlè kírun lẹ́yìn àwọn tó ń wòṣẹ́ àbá lè kírun lẹ́yìn àwọn tí wọ́n ń ṣe ọṣẹ àwúre ẹ wá gbọ́ èsì tí Lukumanu fún ẹ wá gbọ́ ibẹ̀ lẹ ti rí pé alábòsí ayé àtọ̀run òun ni Lukuman wàláhì alábòsí ẹni bú ẹni òfò òun ni Lukuman ọmọ òṣì ọmọ àdánù òun ni Lukuman wàláhì torí pé ó mọ òdodo ó dẹ̀ ń fi irọ́ ó fi ń bo òdodo mọ́lẹ̀ ẹ wá gbọ́ ibi tí kọ́lá yẹn ti pè wọlé ẹ má gbọ́. àwọn agbé tọ́pìkì ta ló nírọ́ kí ni ìdájọ́ onírọ́ whereas ẹ̀yin gan lẹ́ ń parọ́. wàlẹ́kùn sálám wa rahmatullahi wa barakatuh. àbọ̀ oníkùrọ̀ rẹ̀. àgbàbá. ọlọ́run jẹ́ bẹ̀rẹ̀ yóò bọ̀. àmín sà. nàìjíríà rẹ̀ fẹ́. àmín. ẹ̀kú ètò. àwọn yẹn sà. ìbéèrè ìkàlẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yín. tọ́ ṣùgbọ́n náà kẹ́lẹ́ láti fi àrùn gbọ́ wà sí inú adẹ́sùn. tọ́. àwọn tó ń parọ́ jẹ ẹ̀jẹ̀ á. ẹ máa gbọ́ ẹjọ́ torí t'Ọlọ́run mo fẹ́ kí ẹ farabalẹ̀ dáadáa kẹ́ listen sí audio yìí o wọ́n ti play audio wọ́n ti play kíní lórí Mayado but mo fẹ́ jẹ́ kẹ́ listen dáadáa sí o kẹ́ gbọ́ nǹkan tó ṣe ń bẹ̀. ẹni kan mú yẹn jáde tá ànábì kọ́ sí àwọn èyí tí gbogbo ìdá ń dárúkọ yẹn ànábì kọ àwọn kan nínú àwọn tí wọ́n máa ń dárúkọ yẹn ṣùgbọ́n mi ò rí àkátùbí rọm ní tí mo rí ni pé. ẹ lọ yẹ àbáwo ló ń sọ ọtí àgbo àbí kílẹ̀ ní kun ọ̀dọ̀ọ̀dọ̀ olóbìnrin lọ́wọ́. gbogbo ẹ̀yin yá wa àtẹ̀yìn bàbá wa ṣẹ́yìn náà rí ó wá já ènìyàn dànù ó kọ́ tẹ̀nìyẹn ẹ máa gbọ́ ẹ̀yin yá wa àtẹ̀yìn bàbá wa ẹ máa gbọ́ ẹ wo àbòsí tí Lukumanu ṣe ń bẹ̀ yẹn o ẹ wo àbòsí tó ṣe o ẹnìyẹn béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé àdìsí yẹn wà lóòótọ́ wípé ẹni tí ó bá lọ yẹṣẹ́ wò ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣé yẹn lè kírun lọ lẹ́yìn ẹ̀ torí pé ẹni tó bá ń yẹṣẹ́ wò tó ń dẹyẹpẹ̀ bàbá yẹn ní ṣàlè kírun lẹ́yìn ẹ̀ nítorí pé àdìsí kan wà wípé ẹni tó bá lọ yẹṣẹ́ wò irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ò ní gbàrún ẹ̀ ẹ máa gbọ́ o
bàbá yẹn ní ẹni tó bá lọ yẹṣẹ́ wò àdìsí yẹn wà wípé ẹni tó bá lọ yẹṣẹ́ wò ọlọ́run ò ní gbàdúrà ẹ̀, ọlọ́run ò ní gba irun ẹ̀ ọlọ́run ò ní gbà. mani ẹ wá ní ṣé àdìsí yẹn wà lóòótọ́, mani ẹ tún wá ń béèrè lọ́wọ́ ẹ pé ṣá lè kírun lẹ́yìn ẹni tó bá ń yẹṣẹ́ wò, ẹni tó bá ń yẹṣẹ́ wò ṣá lè kírun lẹ́yìn ẹ̀. mani ẹ tún béèrè lọ́wọ́ Lukumanu pé ṣá lè kírun lẹ́yìn ẹni tó bá ń yẹṣẹ́ wò. nígbà tí Lukman máa sọ ó ní pé ṣé nínú àdìsí yẹn ẹ jẹ́ farabalẹ̀ tú fún yín o, ó ní ṣé nínú àdìsí yẹn ṣé ànábì kọ khatubi rọmúlì síbẹ̀, ó fẹ́ dúdú ojú àwọn èèyàn ni o, Lukman fẹ́ dúdú ojú àwọn èèyàn ni o. ẹ máa wo ó ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò gbọ́ lárúbáwá, ẹ gbọ́ ó ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò gbọ́ lárúbáwá. àwọn ẹni tó bá mọ kéwù tó gbọ́ lárúbáwá nìkan ló máa mọ ọ̀rọ̀ tó ń sọ yẹn pé khatubi rọmúlì. ẹ jẹ́ ń tú fún yín, khatubi rọmúlì yẹn ni pé ẹni tó ń yẹ yẹ̀pẹ̀ wò, ẹni tó ń tẹ yanrìn òun ni khatubi rọmúlì, ẹni tó ń fi yanrìn tó fi ń woṣẹ́, tó ń fi yẹ̀pẹ̀ tó fi ń woṣẹ́ òun ni khatubi rọmúlì. Lukumanu ọmọ àlè ọmọ Rashidi ó wá ń sọ wípé kí wọ́n mú ibi tá nábì ti dárúkọ pé khatubi rọmúlì ó ní kó mú jáde. ṣe pé lórí burúkú lọ yẹn ọmọ Lukumanu yẹn, ṣe rí pé ọmọ òṣì ní dàláìlù onídàláìlù, ṣe ti rí pé ọmọ òṣì lọmọ Lukumanu yẹn, ṣe ti rí pé àní olórí burúkú ni wọ́n. àwọn náà mú òdodo, wọ́n fi irọ́ wọ́n fi ń bo òdodo mọ́lẹ̀ ni torí nǹkan tó fẹ́ jẹ, Lukumanu èló ni múrí fún ẹ tó fẹ́ torí ẹ̀ bá àlìkìyámù ẹ jẹ́, èló ni múrí bàríngà fún ẹ, èló ni wọ́n fún ẹ tó fẹ́ torí ẹ̀ bá àlìkìyámù rẹ jẹ́. Lukumanu mo ń béèrè lọ́wọ́ ẹ̀, èló ni àwọn Lanre Sọláàtì, èló ni wọ́n fún ẹ tó fẹ́ torí ẹ̀ bá yí ẹ jẹ́, bá yí ara ẹ jẹ́. Lukumanu èló ni ẹran lọ́mọ fún ẹ tó fẹ́ torí ẹ̀ bá yí ẹ jẹ́, tó wá ń defend nǹkan tó mọ̀ pé òótọ́ ni wípé kò dáa. ìwọ náà mọ̀ pé ànábì ní gbogbo ẹni tó bá lọ yẹṣẹ́ wò ọlọ́run ò ní gbàrún wọn fún 40 days, wọn ò dẹ̀ gbọ́dọ̀ má kí ẹ̀gbọ́n, wọn ò gbọ́dọ̀ má kí. síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ò ní gbàrún yẹn wípé o kò lọ yẹṣẹ́ wò lásán, ká tó wá sọ ẹni tó ń yẹṣẹ́ wò, ẹni tó ń tọ́ yanrìn gangan. ẹ dákun, ṣé gbogbo àwọn tó ń kírun lẹ́yìn ẹni tó ń tẹ yanrìn ẹ mọ̀ pé gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ń ṣe ìrun wọn lófò nìyẹn? abẹ́mọ̀ ẹ dákun, kí ló ń fàjà níbi ọ̀rọ̀ tí bàbá yìí béèrè? ẹjọ́ tó ẹ̀yin èèyàn ẹjọ́ mo ń béèrè yín o, kí ló ń fàjà níbi ọ̀rọ̀ tí bàbá yìí béèrè? Lukumanu wá ń sọ pé kí wọ́n mú ibi tí ànábì ti sọ wípé khatubi rọmúlì jáde wá. ṣe ti rí pé lórí burúkú ọmọ ni, ṣé iná ti rí? ànábì ní ẹni tó bá lọ yẹṣẹ́ wò, tó lè yẹṣẹ́ wò, kò bá jẹ́ yanrìn ló fi ń yẹṣẹ́ wò, kò bá jẹ́ omi ló fi ń yẹṣẹ́ wò, kò bá jẹ́ tẹ̀sùbà ló fi ń yẹṣẹ́ wò, anything tó bá fi ń yẹṣẹ́ wò pátápátá ànábì ní ẹni tó bá lọ yẹṣẹ́ wò ó ti di kèfèrí. ọlọ́run ò dẹ̀ ní gbàrún ẹ̀ fún 40 days ká tó wá sọ ẹni tó ń tẹ̀yàn rìn gangan. ẹ dákun torí tọ́lọ́run, nǹkan tí Lukumanu ṣe yìí, nǹkan tó ṣe yìí ó dà gẹ́gẹ́ bí ká sọ pé ok ẹni tó mú gbó ká wá sọ fún pé igbó tó mú yìí ò dáa,
bó ṣe mú gbó yìí ò dáa kẹ́nìyẹn wá máa sọ fún wa wípé ká mú ibi tọ́lọ́run ti dárúkọ igbó jáde wá nínú Al-Qur'an wípé ibi tọ́lọ́run ti dárúkọ igbó gangan tọ́lọ́run ti dárúkọ igbó gangan ká mú jáde wá nínú Al-Qur'an bọ́rọ̀ yẹn ṣe jọmọ́ nìyẹn o. Ànábì ní gbogbo àwọn tó bá ń yẹṣẹ́ wò ìwọ wá ń sọ pé kò ń ṣe àwọn ẹni tí wọ́n ń yẹ̀wò pẹ̀lú hátùbìrán múlìwéré ní ẹni kí ni wọ́n ń tẹ yẹpẹ̀ fún ṣebí wọ́n fi yẹṣẹ́ wò ni ṣebí wọ́n wá kọ̀rọ̀ náà kọ́ ni wọ́n wá pàwọ̀ ni náà ìmọ̀ kọ̀kọ̀ ṣebí kan tí wọ́n wá nìyẹn tó fi ń tẹ yẹpẹ̀ oníkùránì Lukumanu ọmọ Rashidi Lukumanu ọmọ Rashidi ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run Lukumanu ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run Lukumanu èló ni múrí bàrígà ń fún ẹ tó fẹ́ torí ẹ̀ bà ayé ẹ jẹ́ àtàlìkìyámọ̀ rẹ Lukumanu èló làwọn láre ń fún ẹ tó fẹ́ torí ẹ̀ bà ayé ẹ jẹ́ tó fẹ́ torí ẹ̀ bà ọ̀run ẹ jẹ́ Lukumanu èló ni wọ́n ń fún ẹ àwọn àfa òṣì àwọn àfa òfò èló ni wọ́n ń fún ẹ pé kó máa fi defend àwọn torí èló ni wọ́n ń fún ẹ tó fẹ́ torí ẹ̀ bà ayé ẹ àtàlìkìyámọ̀ rẹ jẹ́ Lukumanu ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run Lukumanu ọmọ bú ni ẹ́ Lukumanu ọmọ òfò ni ẹ́ kí ló dé ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa ẹ̀yin náà ẹ wo àbòsí bàǹtàbàǹtà tí Lukumanu ṣe ń bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ kí ló fàjà nínú ọ̀rọ̀ tí bàbá yẹn béèrè kí ló fàjà ń bẹ̀ bàbá yẹn ò bú wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ní olórí burúkú nígbà tó ti mọ̀ pé bàbá yẹn ìbéèrè tó ń béèrè ó máa tú àṣírí àwọn ó wá sáré já bàbá yẹn dànù ṣe ti rí pé olórí burúkú lọmọ yẹn ṣe ti rí pé olórí burúkú Lukumanu ṣe ti rí pé Lukumanu kì í ṣe ẹni re wàláhì kì í ṣe ẹni re bó ti wọ́n mọ kì í ṣèyàn re ẹ̀yin náà ẹ wo bó ṣe fẹ́ dúdú ojú ayé ń bẹ̀ yẹn ẹ wo àdúrú àbòsí ẹ̀yin náà ẹ wo àbòsí tí Lukumanu fẹ́ ṣe ń bẹ̀ yẹn ẹ wo àbòsí tó fẹ́ ṣe ẹ̀yin náà ẹ wo. nígbà tẹ́ni yẹn ok ẹ jẹ́ n tún play kẹ́ gbọ́ ẹ jẹ́ n tún play ẹ lísìn dáadáa ẹ̀yin náà ẹ máa gbọ́ ẹ jẹ́ n tún play ẹ máa gbọ́. ẹ wá gbé tọ́pìkì ta ló nírọ́ kí ni ìdájọ́ onírọ́ ẹ̀yin gan lẹ́ ń parọ́. Wàlẹ́kùn sálám wa rahmatullahi wa barakatuh. Bàbá. Ọlọ́run jẹ́ bẹ̀rẹ̀ yóò bọ̀. Àmín sà. Àmín. Ẹ̀kú ètò. Ìbéèrè ìkàlẹ̀ mi fẹ́ bẹ́ẹ̀ lọ ní. Ṣùgbọ́n ẹ̀ka kẹ́lẹ́ láti fi àgbọ̀ wá sí Mádẹ́sì. Àwọn tó ń parọ́ jẹ ẹja tì wọ́n lẹ̀. Ìdọ́kà ìbílẹ̀ ọ̀rẹ́ pé ìgbà tí àwọn ti parọ́ yẹn wọ́n yẹ ká jẹ́ ká máa lọ díẹ̀ láti ká máa mọ̀ pé ó làwọn pa ká máa lé wọn ìjọba máa mọ̀ pé ó làwọn pa. Ṣé ẹ bá kó ẹ fi wọ́n sílẹ̀ ẹ máa wò wọ́n yàn. Ká àmọ́ dàgbà pẹ̀lú wọn ká àmọ́ máa parọ́ pẹ̀lú àwọn 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 àmọ́ bí lọ́dọ̀ pọ̀ jù wọn ká má ti bẹ́ẹ̀ jù wá. Ẹ fẹ́ kí ẹ wá lórí ètò. Ẹ má jà ká àmọ́ pẹ̀lú wọn jẹ́ wọn máa wọ́n tó ká máa fi ìdí ìtì wọn fẹ́ dá òṣù ẹ̀ jù wá. Ẹ fẹ́ kí ní pé ètò ìbéèrè tó bẹ̀rẹ̀ pé à ń bí sọ́jà dàbí wà ní ìdí. Táwọn bá ti ń jẹ yẹn ìwé wọn jẹ́ sọ pé ń jẹ yẹn lẹ́jọ́ pé táwọn ti kí òun lẹ́yìn àbí àmọ́ kí òun lẹ́yìn ẹ̀. ṣé ń gbọ́ mọ́ni ẹni àfáà tó bá jẹ́ àfáà tó ń yanyan ni wò ṣàlè kírun lẹ́yìn àbá lè kírun lẹ́yìn ẹ máa gbọ́ o. Ìdí wo ni aláàbí lè kírun lẹ́yìn rẹ̀? Wọ́n dábẹ́ tó sọ pé nígbà tó ṣe ìgbàjọ lé aláwo ìgbàjọ oúnjẹ òun. Ṣé wọ́n wá sọ pé ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ pé kí wọ́n mú bí tá ẹni kan fi hàn yín pé bí tá ànábì ti sọ pé ẹni tó bá ṣe kátùbì rọ́mùlì o pé wọ́n gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀. ṣẹ́yìn náà ń gbọ́ ẹnìyẹn ní
torí pé ànábì sọ pé ẹni tó bá lọ yẹṣẹ́ wò. Lukumanu wá sọ pé ẹ béèrè lọ́wọ́ ẹni yẹn. Lukumanu wá sọ fún bàbá yẹn pé ẹ béèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣé ẹni tó bá wá ń yẹ̀ wò pẹ̀lú khatubi rọ́múlì kò fẹ́ sọ ní Yorùbá olórí burúkú ọmọ Lukumanu kò fẹ́ sọ ní Yorùbá kí gbogbo yín má bà àwọn tó bá mọ kéwù nìkan ni ọ̀rọ̀ yẹn kọ́ yé láti sọ àìlóbi sọ ní Lárúbáwá ibi tẹ́sí máa mọ̀ pé olórí burúkú ni wọ́n ṣẹ́ ibi tẹ́sí mọ̀ pé àwọn pípù yìí alábòsí ayé àtọ̀run ni wọ́n. Nígbà tí bàbá yẹn ń béèrè pé ṣàlè kírun lẹ́yìn ẹni tó ń yẹ yanrìn ẹni tó ń tẹ yẹ̀pẹ̀ tó ń yẹ iṣẹ́ wò ṣàlè kírun lẹ́yìn wọn àbá lè kírun lẹ́yìn wọn. Òun wá ń dá bàbá yẹn lóhùn wípé níbo ni ó ní kí ló dé tá lè kírun lẹ́yìn wọn. Bàbá yẹn wá ní torí pé ànábì sọ pé ẹni tó bá lọ yẹṣẹ́ wò ẹ dákun torí tọlọ́run ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀. Bàbá yẹn ní torí pé ànábì sọ pé ẹni tó bá lọ yẹṣẹ́ wò Ọlọ́run nígbà àwọn ẹ̀ kèfèrí dẹ̀ ni bìlìtà sí ẹni tó wá ń tẹyọ ọrìn yẹn gángan. Nígbà tí Lukumanu ọmọ àlè ọmọ Rashidi máa dáhùn kí ló sọ? Ó ní ṣé khatubi rọ́múlì lànábì sọ ṣe rí pé wéèrè lélẹ̀ ṣé iná ti rí pé wéèrè gidi ni ẹ dákun. Nígbà tá ànábì sọ pé ẹni tó bá lọ yẹṣẹ́ wò kèfèrí ni tí ìwéèrè Lukuman tí wọ́n wá ń sọ pé ànábì ò dárúkọ khatubi rọ́múlì ẹ dákun kí ni wọ́n fi khatubi rọ́múlì yẹn ṣe? iyẹ̀pẹ̀ yẹn kí ni wọ́n fi ń ṣe? ṣe bí wọ́n fi ń yẹṣẹ́ wò ni? kò bá jẹ́ omi ló fi ń yẹṣẹ́ wò, kò bá jẹ́ tẹ̀sùbá, kò bá jẹ́ yẹ̀pẹ̀, gbogbo ẹ̀ pátá l'Ànábì ti kó papọ̀ wípé ẹni tó bá lọ yẹṣẹ́ wò, ẹni tó bá lọ yẹṣẹ́ wò, tó lọ yẹṣẹ́ wò, ó fẹ́ twist ọ̀rọ̀ yẹn. ṣé ń tẹ̀lé mi? ó fẹ́ twist ọ̀rọ̀ yẹn mọ́ bàbá yẹn lọ́wọ́, ó fẹ́ twist ọ̀rọ̀ yẹn mọ́ bàbá yẹn lọ́wọ́ wípé ṣé Ànábì dárúkọ khatubi rọ́múlì, that is ṣé Ànábì sọ pé ìyẹ̀pẹ̀, ṣe ti rí pé wéèrè ní Lukuman. ẹ dákun kí ni wọ́n fi ìyẹ̀pẹ̀ ṣe? kí làwọn àfáà ẹlẹ́bọ fi ìyẹ̀pẹ̀ ṣe? ṣebí wọ́n fi ń yẹṣẹ́ wò ni? ṣebí àwọn àfáà ẹlẹ́bọ kí ni wọ́n fi ìyẹ̀pẹ̀ ṣe? ṣebọ́ fi ń yẹṣẹ́ wò ni? ẹ dákun Ànábì ní ẹni tó bá lọ yẹṣẹ́ wò, tó lọ yẹṣẹ́ wò, kò bá jẹ́ omi, kò bá jẹ́ tẹ̀sùbá, kò bá jẹ́ yẹ̀pẹ̀, anything tó fẹ́ fi yẹṣẹ́ wò, tó fẹ́ fi wo kọ̀kọ̀, Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ní gbàrún ẹ̀ fún 40 days. irú ẹni bẹ́ẹ̀ dẹ̀ rẹ̀ ó ti di kèfèrí. ká tó wá sọ wípé ẹni àáfàá tó wá jókòó ti yanrìn títẹ̀ tó ń yẹṣẹ́ wò fáwọn èèyàn, mánìyàn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣàlè kírun lẹ́yìn wọn torí pé nǹkan t'Ànábì sọ rèé. ọmọ àlè Lukumanu ó wá sọ pé ṣànábì dárúkọ khatubi rọ́múlì wípé dàtí ṣé Ànábì dárúkọ pé àwọn tó ń yẹ wò pẹ̀lú iyẹ̀pẹ̀. ṣe ti rí pé bọ̀bọ̀ yóò gbọ́n? ṣe ti rí pé onírọ́ alábòsí ẹ̀dá ni? tíyàn bá ń bú wọn sìn àbí èèyàn yẹ̀yẹ́ wọn, wọ́n sọ pé èèyàn bú wọn, èèyàn yẹ̀yẹ́ wọn. ẹ dákun ṣé ìwà tó wù yìí ṣé kò tó kéèyàn yẹ̀yẹ́, ṣé kò tó kéèyàn bú? ibi tẹ́ẹ̀tì rí pé olórí burúkú ni àwọn àfáà oníjàlábì, àwọn àfáà ẹlẹ́bọ, wọn fún ní bídíà yẹn olórí burúkú ni wọ́n. gbogbo ìlàkàì t'Ọlọ́run fún wọn kò sí nǹkan méjì tí wọ́n fi ń ṣe kọjá pé kí wọ́n fi máa twist òdodo, kọ́ máa twist òdodo sírọ́. ẹ̀yin ni ẹ wò náà, ẹ wò, ẹ máa gbọ́ nìṣó, ẹ gbọ́ nìṣó. ṣé ń gbọ́? bàbá yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé àdìsí yẹn ò sí ni, ṣé kò sí àdìsí yẹn ni? oníkùúwà ni wọ́n ń pariwo pé ẹ sọ fún wọn pé kọ́ mu jáde,
níbi tí ànábì ti dárúkọ kátùbì rọ́mùlì yàtí pé lórí burúkú lọmọ ilé ẹ máa gbọ́. ẹni kan mú wá fún wa ìbáwọn náà sọ bẹ́ẹ̀ ẹni tó sọ pé àdéhìsì ànábì sọ pé ẹni tó bá wo kátùbì rọ́mùlì o ẹni tó bá wò ó fún wọn o wọn gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ ẹni kan mú wá. wọ́n ti pín ọlọ́run nígbà wọn lẹ́yìn rẹ̀ fún 40 ìgbẹ́gbẹ́ mọ́kìrún. ó wá sọ pé kátùbì rọ́mùlì ló dárúkọ bẹ́ẹ̀. ẹ bá lọ yẹ sẹ́wọ̀ bóyá lọ rí bóyá láti gba ọ̀nà ìyẹ̀wò wá gbà. àlóhùn náà mo sọ sẹ́ àdé kátùbì rọ́mùlì ẹni kan mú yẹn jáde tá ànábì kọ́ sí àwọn èyí tí gbogbo ìdá ń dárúkọ yẹn ànábì kọ àwọn kan nínú àwọn tí wọ́n máa ń dárúkọ. ṣẹ́yìn náà ń gbọ́ ó ní kọ́ mu jáde níbi tá ànábì kọ́ sí wípé kátùbì rọ́mùlì ibi tẹ́tì rí pé olórí burúkú ọmọ ni ọmọdé yìí lukumanu yìí ibi tẹ́tì rí pé olórí burúkú ọmọ ni tẹ́tì rí pé olórí burúkú ọmọ ni ẹ máa gbọ́ nìṣó. ṣùgbọ́n mi ò rí kátùbì rọ́mùlì pé tí mo rí ni pé. àbájá wa ni títà ń sọ sí àwọn ìkẹ̀kẹ̀ fẹ́ bá rẹ̀ kó sọ̀rọ̀ sọ̀rọ̀ sáà ní kílẹ̀ bá lè kílẹ̀ rẹ̀. ẹ lọ ẹ àbáwo ló ń ṣe ọtí àwọ àbí kílẹ̀ ní ọ̀dọ̀ọ̀dọ̀ olóbìnrin lọ́wọ́. ṣé ń gbọ́ ṣẹ́yìn náà ń gbọ́ ọ̀bá ìwọ̀n ni ṣé àfáà tó bá ń ṣe ọṣẹ àwúre ṣàlè kírun lẹ́yìn ẹ̀ kí ló sọ ó ní ránàgàdà olè ń béèrè lọ́wọ́ mi yìí ó wá kọ́ ti kọ́ yẹn dànù Lukumanu ó lè ṣe oríire o Lukumanu ọmọ Rashidi ó lè ṣe oríire jọ́n torí tọ́lọ́n èló ni múrí bàrígà ń fún ẹ tó fẹ́ fi balì kìámọ̀ ẹ jẹ́ Lukumanu ilé ayé tó wà yìí ìgbà díẹ̀ la wá lò nílé ayé fa alikiyamo gangan gbére alikiyamo Lukumanu èló ni múrí fún ẹ múrí bàrígà èló ló ń fún ẹ tó fẹ́ fi ba ayé àtàlikiyamo rẹ jẹ́ bàbá wa Rashidi alágbára omi ẹ̀yin náà wò ó Rashidi alágbára omi bàbá wa Rashidi alágbára omi ẹ̀yin náà ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ wo ọ̀rọ̀ yìí sọmọ yóò ṣàbòsí kí ló dé tẹ̀lé pé ṣàkíyèsí bàbá wa Sheikh Rashidi kí ló dé tẹ̀lé pé ọmọ yín ṣàkíyèsí torí pé ó ti ń ṣàbòsí ó ti fẹ́ máa dúdú ojú ayé bàbá wa Rashidi mò ń béèrè lọ́wọ́ yín ni bàbá wa Rashidi alágbára omi kí ló dé tẹ̀lé pé ọmọ yín ṣàkíyèsí with due respect bàbá wa Sheikh Rashid alágbára omi gbádùn sà gbádùn taratara sà gbádùn sà orí yóò pé sà Sheikh Rashid with due respect orí yóò pé sà nílà káìsà ẹ̀yin náà ẹ wo orí burúkú tọmọ yín ṣe ẹjọ́ bàbá wa Rashid alágbára omi èló ni múrí bàrígà fẹ́ fún ọmọ yín tó fẹ́ torí ẹ̀ tọmọ yín fẹ́ torí ẹ̀ ba ayé ẹ̀jẹ̀ tẹ́ẹ̀dẹ̀ lè pè sákèsì bàbá wa Rashidi èló làwọn afẹ́ ẹlẹ́bọ ni wọ́n ń fún ọmọ yín tó fẹ́ torí ẹ̀ ba ayé rẹ̀ jẹ́ tó fẹ́ torí ẹ̀ ba lè kíámọ̀ rẹ̀ jẹ́ tí ẹ̀yin tẹ́jẹ́ bàbá ẹ̀ tẹ́ẹ̀ lè pè sákèsì bàbá wa Rashidi ẹ pé ọmọ yín sákèsì o tí ò bá fẹ́ tẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ kó máa fi ẹ rẹ̀ yí yín lára o ẹ pé sákèsì tẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ kó máa fi ẹ rẹ̀ yí yín lára o Rashidi bàbá wa Rashidi mo sọ tèmi o gbogbo ẹ̀yin yá wa ẹ̀yin náà ẹ wo bí olórí burúkú ọmọ Lukumanu ẹ wo bó ṣe sáré twist irọ́ mẹ́yẹn ẹ̀yin náà wo bó ṣe twist irọ́ o wa ok example again ẹ máa gbọ́ o nígbà tá náà bí ní kúlù muskirin haram ẹ gbọ́ o nígbà tá náà bí ní kúlù muskirin haram Ànábì ní gbogbo nǹkan tó bá ti múyàn ń ríra tó bá ti mú ẹ̀ta gọ́gọ́ gbogbo nǹkan tó bá ti mú ẹ̀ta gọ́gọ́ tójú ẹ̀ bá ti ń rí méjì tójú ẹ̀ bá ti ń rí dọ́bù Ànábì ní haramu ni kò bá jẹ́ ọtí kò bá jẹ́ oògùn anything ok nínú àwọn nǹkan tá mọ̀ pé ó máa áì tó máa nínú àwọn nǹkan tá mọ̀ wípé yes ó máa mú èèyàn ta gọ́gọ́ ọtí wà ń bẹ̀ àwọn tábìlẹ̀tì kan wà tó jẹ́ àwọn drug táwọn boys máa ń lò irú bí a codeine tramadol ref irú àwọn drug yẹn ṣe mọ̀ pé àwọn náà ó máa mú èèyàn ta gọ́gọ́ irú
igbó máa ń múyàn ta gọ́gọ́, cocaine máa ń múyàn ta gọ́gọ́. Ṣebí gbogbo ẹni náà ti rí pé gbogbo ẹ̀ pátá l'Ànábì kó sínú ọ̀rọ̀ yẹn. Ẹ dákun, ṣé Ànábì dárúkọ gbó? Ṣé Ànábì dárúkọ codeine? Ṣé Ànábì dárúkọ tramadol? Ṣé Ànábì dárúkọ ref? Mo ń béèrè ni o. Ṣùgbọ́n Ànábì ní kúlù muskirin, gbogbo nǹkan tó bá ti mú ẹ ta gọ́gọ́, gbogbo nǹkan tó bá ti mú ẹ tó já sí pé tó bá ti lò nǹkan yọ̀kan a máa di méjì lójú ẹ, gbogbo nǹkan tó bá ti mú ẹ máa ta gọ́gọ́ tó àyẹ̀ tó ń fún ẹ ní àì tó fi àyà rẹ̀, Ànábì ní haramu ni. Kò bá jẹ́ tramadol, kò bá jẹ́ codeine, kò bá jẹ́ ref, kò bá jẹ́ cocaine, kò bá jẹ́ ọtí, kò bá jẹ́ anything tó bá ti mú ẹ ta gọ́gọ́, tó mú tó ń ta gọ́gọ́, tó high inspiration ẹ, Ànábì ní haramu ni. Ẹ dákun, ṣó dìgbà tí Ànábì bá tó sọ pé igbó? Ṣó dìgbà tí Ànábì bá tó sọ pé ọtí? Ṣó dìgbà tí Ànábì bá tó sọ pé tramadol? Ibi tẹ́tì rí pé olórí burúkú ọmọ Lukmanu nìyẹn. Wọ́n máa fẹ́ twist òdodo, àwọn náà mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni ṣùgbọ́n wọ́n fẹ́ twist ẹ̀. Ẹ dákun, nígbà tá Ànábì wá ní tá Ànábì ní gbogbo ẹni tó bá lọ yẹṣẹ́ wò, man ataka hinan aw arrafan, gbogbo ẹni tó bá lọ sílé yẹmí wò tó lọ yẹṣẹ́ wò, Ànábì ní Ọlọ́run ò ní gbà ìrun rẹ̀ fún 40 days. Ànábì tún ní irú ẹni bẹ́ẹ̀ kọ̀dí káfàrà, ó ti di kèfèrí. Irú ẹni bẹ́ẹ̀ ti di aláìmoore, ó ti di kèfèrí. Ẹnu ẹ̀gbọ́n, Ànábì ní ẹni tó bá lọ sọ́dọ̀ yẹ̀mí wò, àwọn alágbígba, kò bá jẹ́ pé yẹ̀pẹ̀ ló fi ń wò, kò bá jẹ́ pé omi ló fi ń wò, kò bá jẹ́ tẹ̀sùbá ló fi ń wò, kódà kò bá jásí pé ojú ẹ̀ méjèèjì ló fi ń wo ìmọ̀ kọ̀kọ̀ tó fi ń yẹṣẹ́ wò, Ànábì ní pé kíni irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ní gbarun rẹ̀. Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ kọ̀dí káfàrà. Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí. Ẹ dákun, ṣó wá dìgbà tí Ànábì bá tó sọ pé yẹ̀pẹ̀ àbí omi àbí aṣọ àbí kíní kan, Ànábì náà ti mọ̀ pé oríṣiríṣi nǹkan ló máa padà máa ṣẹlẹ̀ tí wọ́n fi máa ṣe iṣẹ́ yẹn. Ok, láyé àwọn sọ̀hábà, láyé àwọn Ànábì, ṣé wọ́n mọ̀ nǹkan tó ń pè ní tramadol? Ṣé wọ́n mọ̀ nǹkan tó ń pè ní codeine? Ṣé wọ́n mọ̀ nǹkan tó ń pè ní cocaine? Ṣebí ọtí nìkan làwọn mọ̀, ọtí nìkan làwọn mọ̀ láyé àwọn Ànábì. Tramadol, gbogbo àwọn oògùn, àwọn drọ́ọ̀gì yẹn gbogbo ò tí jáde ńgbà yẹn. Ok, káwá ní pé ọtí nìkan l'Ànábì sọ, ń pé ọtí nìkan l'Ànábì dárúkọ, ń pé Ànábì wá dárúkọ ọtí nìkan. Ṣé mọ̀ pé wọ́n máa sọ pé àwọn tramadol, cocaine yẹn pé gbogbo ẹ̀ ló da, igbó fífà wọ́n máa sọ pé gbogbo ẹ̀ ló ṣe kíni ló da, nígbà tí Ànábì ò ti dárúkọ àwọn yẹn pé ọtí nìkan l'Ànábì dárúkọ, ṣùgbọ́n Ànábì kó gbogbo ẹ̀ papọ̀ torí pé ọ̀jọ̀gbọ́n l'Ànábì. Our prophet Muhammad sallallahu alaihi wasallam is a wise man. Ọ̀jọ̀gbọ́n gidi, àgbà ọ̀jọ̀gbọ́n l'Ànábì. Ànábì ti mọ̀ pé àwọn nǹkan mi á padà wá máa ṣẹlẹ̀ táwọn èèyàn tí wọ́n fi máa àì ara wọn, tí wọ́n máa lò, tí wọ́n fi máa ta gọ́gọ́, l'Ànábì fi kó gbogbo ẹ̀ pátá ń pé kúlù muskirin haram. Bẹ́ẹ̀ náà ni àdísì àwọn tó bá lọ yẹṣẹ́ wò tá Ànábì sọ pé man ataka ina arrafan, ẹni tó bá lọ sọ́dọ̀ yẹ̀mí wò, alágbígba bálágbígba tó lọ yẹṣẹ́ wò, tó lọ wó kọ̀kọ̀, Ànábì ní Ọlọ́run ò ní gbà òun ẹ̀ fún 40 days. Ànábì ní Ọlọ́run ò ní gbà ìrun rẹ̀ fún 40 days, and then kò dẹ̀ tó bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ má kí irun yẹn. Ànábì ní kọ̀dí káfàrà, irú ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí. Ẹ dákun torí t'Ọlọ́run, ṣé ó dìgbà tí Ànábì bá tó dárúkọ pé yẹ̀pẹ̀? Ṣó dìgbà tí Ànábì bá tó dárúkọ pé omi? Ṣó dìgbà
táà nábì bá tó sọ wípé tẹ̀sùbà ẹ dákun tí ọ̀làjú bá tún gbé nǹkan mi wá sí ọ̀làjú tó bá gbé nǹkan mi wá pé wọ́n fẹ́ fi máa yẹṣẹ́ wò ok ká ní pé bóyá ànábì dárúkọ nínú àwọn nǹkan tí wọ́n fi ń yẹṣẹ́ wò pé iyẹ̀pẹ̀ wípé iyẹ̀pẹ̀ bíbò kò dá o ṣe mọ̀ pé wọ́n á máa sọ pé ajá sí pé omi dá nìyẹn nígbà tánábì ti sọ pé iyẹ̀pẹ̀ ò dá tí ò fi dárúkọ omi ajá sí pé omi dá nìyẹn a lè fi omi woṣẹ́ àbí tẹ̀sùbà dá nìyẹn a lè fi tẹ̀sùbà woṣẹ́ ṣùgbọ́n ànábì kó gbogbo ẹ̀ papọ̀ torí pé ànábì náà ti mọ̀ pé tó bá padà yá wọ́n á máa mú àwọn nǹkan míì jáde tí wọ́n fi máa yẹṣẹ́ wò ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ẹlòmíì fi ń yẹṣẹ́ wò lónìí ni ẹlòmíì yẹṣẹ́ wò pẹ̀lẹ́mì tó jẹ́ ẹ̀mí irọ́ ẹ̀mí ṣetán ẹlòmíì fi ń yẹṣẹ́ wò. ọmọ àlè Lukumanu wa sọ pé níbo lọ́lọ́run ti dárúkọ níbo ní Ànábì ti dárúkọ kátùbí rọ́mùlì ó ní látùbọ̀tán Lukumanu ó ní ní àtùbọ̀tán pẹ̀lú òdodo tó ń twist yẹn ó ní jèrè Lukumanu ó ní jèrè pẹ̀lú àbòsí tó pẹ̀lú irọ́ pẹ̀lú òdodo tó ń twist. Bàbá wa Rashidi ẹ pé Lukumanu ṣàkíyèsí o Sheikh Rasheed Alágbára Omi ẹ pé Lukumanu ṣàkíyèsí o tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kó máa fi ẹrẹ̀ yín lára o ẹ̀yin ti dàgbà wọ́n ní tí ọmọdé bá láṣọ bí àgbà kò lè ní àkísà bí àgbà o Sheikh Rasheed but èmi gan rí gbọ́dọ̀ pé orí burúkú tẹ́yìn náà ń ṣe ni ò jẹ́ kẹ́yìn náà lè fi pe ọmọ yín ṣàkíyèsí torí pé ẹ̀yin náà parọ́ ni àwọn fatuwa burúkú lẹ́yìn náà máa ń dá àwọn àgbákò irọ́ lẹ́yìn náà máa ń pa káàkiri láti sọ ilẹ̀ fi lè pe ọmọ yín ṣàkíyèsí àbí ẹ fẹ́ wá jẹ́ kí àwọn ẹnìkan ba yálì kìyàmọ̀ ọmọ yín jẹ́ àbí Sheikh Rasheed Alágbára Omi èló ni Muri Bariga ń fọmọ yín tó fẹ́ fi ba alẹ́ kìyàmọ̀ rẹ̀ jẹ́ Alágbára Omi èló ni Muri Bariga ń fún ọmọ yín tó fẹ́ fi ba yá rẹ̀ jẹ́ èló ni Lanre ń fún èló ni Alifulani ń fún àwọn àfáà ẹlẹ́bọ tó defend àgàgà Muri olórí àwọn atẹ̀yẹ̀pẹ̀ worldwide Muri èló ló ń fún Lukumanu ọmọ yín tó fẹ́ fi ba yá rẹ̀ jẹ́ Sheikh Rasheed ẹ tají náà ẹ tají ṣùgbọ́n tó bá jásí pé ẹ wá tají tó rí yín sì kú náà a jásí pé ọmọ yín máa fi ẹrẹ̀ yín lára o máa gbá yín kó o ẹni tẹ̀ tó bá ti ń ṣorí burúkú ẹ̀yin máa gbá ń kó o Àfà Rashidi bàbá wa Rashidi Alágbára Omi kọ́lọ́njẹ́ pẹ́ fún wa tí Lukumanu bá ti ń ṣe kótókótó ẹ̀yin ni máa gbá ń kó o ẹ kìlọ̀ fún Lukumanu kó máa pa irọ́ tó ń pa ti pọ̀ jù ẹ kìlọ̀ fún o ẹ wo bóyá twist òdodo wípé ní kọ́mú bíi tánú bíi ti ní kátùbí rọ́mùlì wa ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run Lukumanu kí ló dé tó lè sọ ní Yorùbá so that kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn má bàa mọ̀ so that àwọn ìyá àtàwọn bàbá tí wọ́n mọ̀ káwọn máa sọ pé Ọlọ́run dárúkọ kátùbí rọ́mùlì lọ́ fi mọṣẹ́ fáwa Ọlọ́run kúkú ṣe kátùbí rọ́mùlì da Ànábì ò dárúkọ kátùbí rọ́mùlì ṣe pé olórí burúkú ọmọ ni ẹ kí ló ń fi rọ́mùlì ṣe kí ló fi ṣe ṣe bá fi yẹṣẹ́ wò ni Ànábì ní gbogbo àwọn tó bá ń yẹṣẹ́ wò Lukumanu ọmọ àlè ni ẹ jẹ́ fi tiẹ̀ lẹ́bẹ̀ yẹn ọmọbìnrin yìí kí lórúkọ ẹ̀ ọmọ dáadáa yìí ẹjọ́ mò ń bọ̀ ẹ̀yìn yá wa ẹjọ́ má bínú kí lórúkọ ọmọ burúkú yìí o kí lórúkọ ẹ̀ náà Jùmọ̀kẹ́ woman kan tó pe rẹ̀ ní Jùmọ̀kẹ́ woman yẹn pe rẹ̀ ní Jùmọ̀kẹ́ lórúkọ ẹ̀ ń jẹ́ ó pè sọ́dọ̀ Lukumanu lánàá òun náà wá ń sọ àwọn ọ̀rọ̀ kótókótó ẹ jẹ́ n play voice ẹ̀
sórí sista Jùmọ̀kẹ́ yẹn gbogbo ọrú ẹni máa bẹ́ẹ̀ tú lẹ́yọ̀kọ̀yọ̀kan ṣùgbọ́n tó o bá fẹ́ rí ìbínú ọlọ́run tí o fẹ́ pàdé ìyà ọlọ́run Jùmọ̀kẹ́ tó bá fi lè ń ṣe wóróworó tó bá dákẹ́ wóróworó tó ń ṣe Jùmọ̀kẹ́ wà délé gbọ́ gbogbo níbukú tó ń ṣe yẹn la máa gbé síta fún ọmọ ara yìí kọ́ lè mọ̀ pé lórí burúkú ni ẹ. àkọ́kọ́ number one ok ẹ̀dùn náà ẹ jẹ́ máa play voice yẹ ẹ máa gbọ́ o ẹ máa listen o ìgbà tí Jùmọ̀kẹ́ yẹn tó pè wọlé Jùmọ̀kẹ́ ẹ máa gbọ́ o because orí rẹ ti dàrú Jùmọ̀kẹ́ orí rẹ ti dàrú Jùmọ̀kẹ́ orí ẹ ti burú pátápátá orí ò pé Jùmọ̀kẹ́ ọmọ àlè ọmọ ẹ máa gbọ́. ẹ tó bá ní ẹ bá kírun lẹ́yìn ẹnìkan ẹ mú wá ẹ mú ẹ̀dí tó fi ní kẹ bá kírun ìdí tá ànábì fi ní ẹ bá kírun lẹ́yìn ẹ mú wá. aha ok mo ní kọ́ láti ọ̀dọ̀ ok mò ń bọ̀ o. kàyídà wà lórí ètò sista Jùmọ̀kẹ́ ló ń pè mí yìí o sista tí wọ́n ló gba Islam tọ̀ sista Jùmọ̀kẹ́ tí wọ́n ní ó gba Islam o mò ń bọ̀ ẹni tó ń pè lórí WhatsApp. ẹ̀dùn náà number one olórí burúkú ọmọ yìí ọmọ Lukumon yìí ó ní sista tí wọ́n sọ pé wọ́n gba Islam sista tó sọ pé wọ́n gba Islam àkọ́kọ́ àti ìwọ Lukumon àti sista yẹn ẹ̀yin méjèèjì olórí burúkú ayé àtàlìkì àwọn ní ẹjọ́ mò ń bọ̀ ẹ̀yin yá wa o ẹjọ́ tó tọ́ lọ́hùn àti ìwọ Lukumon àti Jùmọ̀kẹ́ yẹn fún rẹ̀. àti ìwọ Lukumon àti Jùmọ̀kẹ́ yẹn fún rẹ̀ ẹ méjèèjì olórí burúkú ni ẹ méjèèjì olórí burúkú lẹ ẹ méjèèjì. àkọ́kọ́ ìwọ sista Jùmọ̀kẹ́ yẹn ṣẹ́rí uma yìí uma sista Jùmọ̀kẹ́ yìí ṣẹ́rí uma olórí burúkú ni uma yẹn ẹ má bínú torí tọ́lọ́ apá ọ̀tún ni ìwé jọ. apá ọ̀tún ni o má bínú. omi yẹn tutù ó ti tutù jù mo á lọ bomi mísì ẹ̀ kó má bàa tutù púpọ̀ ó ti tutù jù kó má lọ á òun wa kí náà àwọn afá ẹlẹ́bọ má máa dùn pé yéè ọpẹ́ o ohun wọn ti ń á o torí pé èmi mo lẹ́kọ̀ọ́ omi tútù dẹ̀ kí n bọ omi jẹ́ wàláì kí n bọ omi jẹ́ o torí pé bá ti bọ omi tútù tán màá lá tọ́mtọ́m ọ̀ kí n lá mẹ́ńtọ̀. apá ọ̀tún ni o kí fábalẹ̀ ló bọ́ sọ́rọ̀ mú àlè Jùmọ̀kẹ́ yẹn. ọkọ mi kúlù báyìí ó kúlù ọkọ mi kúlù dáadáa báyìí ìwọ ọmọ àlè Lukumon àti wa àti Jùmọ̀kẹ́ olórí burúkú lẹ́yìn méjèèjì àti wa àti sista Jùmọ̀kẹ́ olórí burúkú ní ẹ̀méjì èmi dẹ̀ mọ̀kọ́ tó ń ta Jùmọ̀kẹ́ yẹn lára mo mọ̀kọ́ tó ń ta lára because bí mo ṣe kéré ìmọ̀ nílà ká ìtèmi o ṣé torí pé àfẹ́ ẹ̀sà òkè wọ́n ti padà sí save your soul tí fọ́n náà ń ṣòwò wá padà ṣòwò ló ń dùn ẹ́ Jùmọ̀kẹ́ mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣòwò ló ń dùn òun ló ń ta ẹ́ lára òun ló ń ta ẹ́ lára ok but àfa ọ̀wọ́ amọ̀fọ́lọ́hún ṣọ́ bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí ó dà pé ẹ̀yin lẹ̀ ń rán Jùmọ̀kẹ́ yìí síta tó fi lọ ń sọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀
fún tó fi lọ ń sọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ fún Lukuman ọmọ Rashidi àfàmọ́fọ́ lọ́n sọ ẹjọ́ torí tọ́lọ́n ẹ jáde síta kẹ́ ẹ ṣe clarification ẹ̀ fún wa wípé ìkọlù ẹ rán sista Jùmọ̀kẹ́ yìí síta torí pé a mọ̀ pé láti ìgbà tí ẹ ti kúrò lórí Save Your Soul ní sista Jùmọ̀kẹ́ yìí náà ti kúrò lórí Save Your Soul kò dẹ̀ sẹ́ni tó pe Jùmọ̀kẹ́ wá sí Save Your Soul àbí Jùmọ̀kẹ́ ta ló pè ẹ́ wá ta ló pín fọ́ọ̀mù fún ẹ mo ń béèrè ní o Jùmọ̀kẹ́ ọmọ àlè aṣẹ́wó New York ta ló pín fọ́ọ̀mù Save Your Soul fún ẹ ta ló pè wá sí Save Your Soul orí ẹ ti dàrú àkọ́kọ́ náà ṣẹ́ni sísítà yẹn ọwọ́ àfáàfọ́ lọ́hún ṣọ́ ló ti gba Islam lórí Save Your Soul kì í ṣe ọwọ́ àfáà Saidi Shittu ló ti gba Islam ọmọ àlè Jùmọ̀kẹ́ yìí gan fún rẹ̀ òun gan máa ń sọ fún rẹ̀ pé òun ò láìkì àfáà Saidi pé àfáàfọ́ lọ́hún ṣọ́ lòun láìkì láì dìgbà tí àfáàfọ́ lọ́hún ṣọ́ dẹ̀ ti ṣe àbòsí tó ti ṣe àbòsí tó ti lé wọn Save Your Soul àti ìgbà yẹn ni ọmọ àlè Jùmọ̀kẹ́ yìí náà lòun náà ti tẹ̀lé wọn lọ ó bá tẹ̀lé wọn lọ ó tẹ̀lé wọn lọ ó tẹ̀lé wọn lọ wàhálà tiẹ̀ nìyẹn ṣùgbọ́n nǹkan tó wá fẹ́ rawọ́lé yìí tó fẹ́ rawọ́lé yìí wípé wọ́n máa pè sórí platform àwọn àfá ẹlẹ́bọ wọ́n máa lọ sọ̀rọ̀ Save Your Soul ń bẹ́ẹ̀ tó o bá lọ jáwọ́ àfá àfọlọ́hún ṣọ́ bí mo ṣe ń rí yìí ó dà pé ilẹ̀ ń rán sísítà yìí síta láti máa bà Save Your Soul jẹ́ kó máa pè sórí program àwọn àfá ẹlẹ́bọ kó máa da Save Your Soul rú àfá àfọlọ́hún ṣọ́ tí o bá kí ń ṣe ẹ̀yìn ẹ jáde kẹjẹ clarification ẹ if not àfọlọ́nṣọ́ ẹ jáde kẹjẹ clarification ẹ wípé ẹ̀mọ̀ kankan nípa ẹ̀ bóbìnrin bí ọmọ àlè Jùmọ̀kẹ́ yìí bó ṣe ń pè sórí platform àwọn àfáà ẹlẹ́bọ tó ń bọ orúkọ Save Your Soul jẹ́ tẹ́ ẹ̀ bá lọ pé kó jẹ́ kó rí ẹ pé ok ẹ gbọ́ àwọn fọ́ẹ̀sì ẹ̀ tó sọ ẹ gbọ́. ọmọ ẹni tó ń pè lórí WhatsApp yìí ẹ bá pè lórí WhatsApp kọ ẹjọ ẹyẹ sọdọ wà lè gbé kọ yẹn ẹ tó wà lórí WhatsApp kọ yẹn ẹ drop ẹ ha mashallah now salamu alaikum sista Jùmọ̀kẹ́. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ kàlẹ́ sista wa o. Yes sir. Èmi ni mo pè é níjọ́ yẹn Jùmọ̀kẹ́ ló sọ̀rọ̀. Náà. Èmi mo pè níjọ́ yẹn mo dẹ̀ sọ ìdí tí mi fi lè ṣe mọ́ níbẹ̀ yẹn wọn ò mú mi mọ́lẹ̀ níbẹ̀ oníkálukú ló mọ ọgbọ́n orí tó ní ọgbọ́n orí tèmi ní. Number 1 Jùmọ̀kẹ́ ó sọ pé ó sọ ìdí tó fi lè bá wọn ṣe mọ́ ní Save Your Soul ṣé wọ́n Jùmọ̀kẹ́ yẹn ṣó ó yá wèrè ni àbórí ẹ̀ burú ni ṣé wọ́n pín fọ́ọ̀mù Save Your Soul fún ẹni àbúrò rẹ̀ ń ṣe ẹni ta ló pè wá sí Save Your Soul ta ló pè ẹ wá ta ló gbé ẹ wá síbẹ̀ ta ló pè ẹ wá Save Your Soul Jùmọ̀kẹ́ ṣé wọ́n pín fọ́ọ̀mù fún ẹni àbórí ẹ̀ yí Jùmọ̀kẹ́ ni orí ẹ̀ dàrú ni ta ló pè ẹ wá sí Save Your Soul ta ló pè ẹ wá síbẹ̀ ta ló pín fọ́ọ̀mù fún ẹ ó dà pé orí ẹ̀ ti yí Jùmọ̀kẹ́ ó dà pé orí ẹ̀ ti yí ò gbádùn ààrẹ àbí ó dà pé ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ó jẹ́ kó rí ẹ pé Jùmọ̀kẹ́ àbọ̀ mọ́ àlè lélẹ́yìn orí ẹ̀ dàrú ni Jùmọ̀kẹ́ ta ni ẹ are you stupid wèrè ni ẹni lórí burúkú ni ẹni Jùmọ̀kẹ́ ó yóò pé ni ta ló fún ẹ ní fọ́ọ̀mù Save Your Soul wèrè ni ẹni ta ló pín fọ́ọ̀mù Save Your Soul dọ́dọ̀ ẹ wèrè ń ṣe ẹni ta ló pè wá sí Save Your Soul ta ló pè wá bẹ́ẹ̀
ẹ má gbọ́ nìṣó ẹ má gbọ́ nìṣó. nítorí ọ̀pọ̀ onítẹ̀mí nílẹ̀ mi lò yẹn àwọn tó kù tí wọn lọ bóyá ìṣọ́tẹ́ pé wọ́n ṣẹ̀ máa ń sọ fún wọn ni pé nǹkan báyìí ní kẹ̀sì táwọn èèyàn kan tó yẹ kó wọ́n ṣe. bẹ́ẹ̀ ṣe ń pè ohun mi mo ní gbogbo nǹkan táwọn èèyàn kọ o èmi ò ní fún ẹlẹ́sìn tó ti ń jẹ̀bi mi mo lè ní aṣẹ́wó New York thank you. Jùmọ̀kẹ́ tí wọ́n ní ẹni tó bá jẹ fùkù lára ń fu ṣáṣẹ́wó New York ni wọ́n ní olórí burúkú orí pílátífọ́ọ̀mù àfá ẹ̀ orí pílátífọ́ọ̀mù orí ibú tó ti pè wọlé Irọ́lá BTV Irọ́lá bí pílátífọ́ọ̀mù ẹ̀ náà ni wọ́n ti ń bú ẹ pé aṣẹ́wó New York ṣe ó kí n ṣe aṣẹ́wó New York ni prove ẹ̀ kárí ṣòro pé mi ò láwọn píṣù ẹ̀kan lọ́wọ́ ni mo láwọn píṣù ẹ̀kan lọ́wọ́ náà mo láwọn píṣù ẹ̀ lọ́wọ́ Jùmọ̀kẹ́ ṣé ó kí n ṣe aṣẹ́wó New York ni prove ẹ̀ àbórí ẹ̀ burú wọ́n sọ pé ọgbọ́n orí lòun lò àwọn ìyá tó bá wà ń bẹ àbí wèrè ní ẹni ìyàwó ló ń ṣe pé ìyá láyà ẹ̀ ń bẹ àbọ́lórí burúkú ní ẹni Jùmọ̀kẹ́ ta ló ń ṣe pé babaláko bàbá ẹ̀ lórí sí ìjọsùn àbí wèrè ń ṣe èmi kan mo kéré ìgan mi ò ń ṣẹgbẹ́ àbórí ẹ̀ dàrú àbórí ọmọ gẹ́ ìdàrú ni àbórí eléyìí ni Jùmọ̀kẹ́ orí ẹ̀ dàrú ni àwọn ìyàwó ló ń pè lórí sí ìjọsùn àbó ó jẹ́ sọ́rẹ́ ó jẹ́ kórìí ẹ pé ok ẹ má gbọ́ lọ. Yes, confirm ẹni ẹ rí ẹni orí ẹ tán ló fi kọ́ síbẹ̀ pé aṣẹ́wó New York Jùmọ̀kẹ́ aṣẹ́wó New York bó ṣe ń ṣe káàkiri nìyẹn wèrè abájọ mo ṣáà máa rí pé nígbà kan tí ọmọ Jùmọ̀kẹ́ burúkú yìí tó bá pè wọlé sórí Serious Soul mo máa rí pé àwọn èèyàn máa ń blast ẹ̀ àwọn èèyàn máa ń sọ pé kí àáfà Saidi kọ́ ti kọ́lù ẹ̀ táwọn èèyàn máa ń blast ẹ̀rọ Serious Soul àṣẹ torí pé òní làákà yìí náà ni torí pé ògbọ́n torí wòròwòrò tó ń ṣe náà ni wòròwòrò yẹn náà ló wá ń bá káàkiri àbí afáfọlọ́nṣọ́ ẹ jáde kẹyẹ clarification o afáfọlọ́nṣọ́ ẹ jáde kẹyẹ clarification if not ọmọge yìí ó máa fi ẹrẹ̀ yín lára o torí pé a mọ̀ pé ẹ̀yin ló like ọwọ́ yín ló ti sọ pé òun ti gba ìsìlámù kò gba ìsìlámù lọ́wọ́ àfáà Saidi Shittu o ọwọ́ yín ló ti gba ìsìlámù o fídíò ẹ̀dẹ̀ wà lórí Serious Soul olórí burúkú lọmọbìnrin yìí o ok ẹ má gbọ́ níṣó. ṣé níbí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ àwọn èèyàn ẹ̀ lọ́hùn ló ń wá kọ́ kì í ṣe gbogbo èèyàn ní níbí. torí tó bá wá lọ́la ń sìn tó bá bú èèyàn mo ṣe máa ń tẹ̀lé bú èèyàn nìyẹn so kò jẹ́ kó dùn. àwọn èèyàn ẹ̀ ní àwọn èèyàn ẹ̀ ló wá ní sẹ́rí ìgbà tó ti gbọ́ pé ẹ sọ̀rọ̀ ìgbà tó ti mọ̀ pé ẹ fẹ́ wá járọ irọ́ tó ń pa pé ẹ ti gbà sílámù ẹ ti ń kírun ẹ ti ń lọ mọ́ṣáláṣí ẹ ti ń jẹ ìyá súnà gbogbo ẹ̀yẹn ìgbà tó ti rí pé náà yẹn ti já. ìgbà tí àfọ àmúfọ náà ṣọ wà ń bẹ. ṣe oníkùránì kò dẹ̀ ní dá fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn Lukman ọmọ Rashidi kò ní dá fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn àkọ́kọ́ Jùmọ̀kẹ́ kò gba ìsìlámù lọ́wọ́ àfáà Saidi Shittu lọ́wọ́ àfáà Fọlọ́runṣọ́ ló ti gba ìsìlámù lọ́wọ́ àfáà Fọlọ́runṣọ́ ló ti gba ìsìlámù nígbà wo làfáà Saidi Shittu wá ń pariwo wípé ó ti ń wọ̀ jáàb ó ti jẹ yasun náà ó ní ṣe kíní kan kò ní da fún oníkùránì ayé ò ní da. so Ọlọ́run fi hàn yín débi pé tẹ́ bá gba sílámù nírú ibẹ̀ yẹn irú ìwà jàgídíjàgan yẹn lè máa wù. torí bàbá rẹ̀ bó tí yóò bá ṣẹ́ mi kí n fi ṣẹlẹ́yà ó lè ṣe fẹ́ nìyẹn.
tì í so that àwọn èèyàn lè sọ pé yẹn sìkọ́ tó ṣe ò dáa àáfà àti gbá mi rí mo dẹ̀ walk away nígbà tí sáìdì sọ pé ká má lọ sílé aláàfáà mọ́ ká má ṣọ́ọ̀kù mọ́ mi ì lọ ìbò mi mọ́ ṣùgbọ́n tó ti gbá mi sẹ́yìn yẹn kò lè gbá mi mọ́ ìyẹn ò ní kí wọ́n gbé àáfà yẹn síta kí n máa ló ti gbà owó lọ́wọ́ mi rí kí lèmi náà wá débẹ̀. ìwọ Jùmọ̀kẹ́ ọmọ burúkú yìí ìwọ Jùmọ̀kẹ́ ọmọ àlè yìí ìwọ náà gbọ́rọ̀ tó sọ sórí pé olórí burúkú ọmọ ní Jùmọ̀kẹ́ sórí pé olórí burúkú ọmọ ní Jùmọ̀kẹ́ àwọn tó bí ẹ wọn ọ̀rọ̀ mọ́ bí àwọn tó bí ẹ ti fa bẹ́ jóná Jùmọ̀kẹ́ àwọn tó bí ẹ Jùmọ̀kẹ́ àwọn tó bí ẹ ti fi abẹ́ jóná Jùmọ̀kẹ́ àkọ́kọ́ àfáàsì àìdí òmò ẹ rí wọn ọmọ yálà ya ẹ rí wọn ọmọ babaláwo bàbá ẹ rí kò dẹ̀ sẹ́ni tó pín fọ́ọ̀mù save your soul wá bá ẹ Jùmọ̀kẹ́ kò sẹ́ni tó pín fọ́ọ̀mù save your soul wá bá ẹ o ṣó mọ̀. ẹ mú wa ok mo ní kọ́ láti ọ̀dọ̀ ok mo ń bọ̀. mo fẹ́ kẹ́ tún bẹ̀rẹ̀ mo tún bẹ̀rẹ̀ again. àyíká wa lórí ètò sísá Jùmọ̀kẹ́ ló ń pè mí yìí o sísá tí wọ́n ló gba sílámù tọ̀ sísá Jùmọ̀kẹ́ tí wọ́n ní ó gba sílámù o mo ń bọ̀ ẹni tó ń pè lórí WhatsApp yìí ẹ má pè lórí WhatsApp kọ ẹjọ́ ẹyẹ sọ́dọ̀ àwa lè gbé kọ́ yẹn ẹ tó wà lórí WhatsApp kọ́ yẹn ẹ drop ẹ mashallah now salamu alaikum sísá Jùmọ̀kẹ́. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ kàlẹ́ sísá wa o. Yes sir. Èmi ni mo pè é níjọ́ yẹn Jùmọ̀kẹ́ ló sọ̀rọ̀. náà. Èmi mo pè níjọ́ yẹn mo dẹ̀ sọ ìdí tí mi fi lè ṣe mọ́ níbẹ̀ yẹn wọn ò mú mi mọ́lẹ̀ níbẹ̀ oníkálukú ló mọ ọgbọ́n orí tó ní ọgbọ́n orí tèmi nílé mi lò yẹn àwọn tó kù tún wọn lọ́gbọ́n orí tó tẹ́ pé wọ́n ṣẹ̀ máa ń sọ fún wọn ni pé nǹkan báyìí ní kẹ̀sì táwọn ò mọ̀ nǹkan tó yẹ kó wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ń pè ohun mi mo rí gbogbo nǹkan táwọn èèyàn kọ o èmi ò ní fún ẹlẹ́sìn tó ti ń jẹ̀bi mi mo lè gba aṣẹ́wó New York thank you. bẹ́ẹ̀ni aṣẹ́wó New York ni bẹ́ẹ̀ni. mo ní bẹ́ẹ̀ ni ẹ ṣe ń kọ́ síbẹ̀ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń pè ohun mi mo rí ìlọsí tí mo fẹ́ fún ẹni yẹn ẹni yẹn ti jẹ̀bi mi láyé ó ti jẹ̀bi mi lọ́wọ́ mo ń bọ̀ o ṣé nǹkan tí mi ń ṣe ẹni ló ti sùúrù pa ọmọ mi. ṣé níbí. ó yẹ kẹ́ ẹ ti mọ̀ àwọn èèyàn ẹ̀ lọ́hùn ló ń wá kọ́ kì í ṣe gbogbo èèyàn ṣe ẹ̀kọ́ ẹ̀ rí torí tó bá wá lọ́la ń sìn tó bá bú èèyàn mo ṣe máa ń tẹ̀lé bú èèyàn nìyẹn so kò jẹ́ kó dùn mí. àwọn èèyàn ẹ̀ ní àwọn èèyàn ẹ̀ ló wá ní sẹ́rí ìgbà tó ti gbọ́ pé ẹ sọ̀rọ̀ ìgbà tó ti mọ̀ pé ẹ fẹ́ wá járọ́ irọ́ tó ń pa pé ẹ ti gbà sílámù ẹ ti ń kírun ẹ ti ń lọ mọ́ṣáláṣí ẹ ti ń jẹ ìyá súnà gbogbo ẹ̀yẹn ìgbà tó ti rí pé rọ̀yẹn ti já. ìgbà tí àáfà mo fẹ́ lọ́nṣọ́ wà ń bẹ̀ ni mo sọ pé mo fẹ́ gba Islam but ìwà tí mo máa wù tí máa gba ẹ̀sìn yẹn ìwà jàgídà kan ni màá máa wù and then kì í ṣe sìn. so Ọlọ́run fi hàn yín débi pé tẹ́ bá gba sílámù nírú ibẹ̀ yẹn irú ìwà jàgídíjàgan yẹn lẹ́ máa wù. màmá torí màmá wò pé tí yóò bá ṣẹ́ mi kí n fi ṣe lẹ́yà ó lè ṣe fẹ́ nìyẹn. màdé máa wò pé táàfà bá ṣe nǹkan tí ò dá fún mi wàá fẹ́ gbé sáyé kí n lè dojú tì í so that àwọn èèyàn lè sọ pé yẹn sìkọ́ tó ṣe ò dáa àáfà ti gbá mi rí mo dẹ̀ walk away nígbà tí sáìdì sọ pé ká má lọ sílé aláàfáà mọ́ ká má ṣọ́ọ̀kù mọ́ mi ì lọ ìbò mi mọ́ ṣùgbọ́n tó ti gbá mi sẹ́yìn yẹn kò lè gbá mi mọ́ ìyẹn ò ní kí wọ́n gbé àáfà yẹn síta kí n máa ló ti gbà owó lọ́wọ́ mi rí kí lèmi náà wá débẹ̀. Jùmọ̀kẹ́ lórí burúkú ọmọ ni ẹ àwọn tó ní ẹ àwọn tó bí ẹ wọ́n ti fa bẹ́ jóná àwọn tó dẹ̀ ní ò lè jẹ́rí ẹ Jùmọ̀kẹ́ ó ní tó bá gba ìsìláàmù ní irúbẹ̀ yẹn wípé ìwà jàgídíjàgan ni wàá máa wù Jùmọ̀kẹ́ ìwà jàgídíjàgan òun ẹni babaláwo bàbá ẹ̀ ń wù mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ìwà jàgídíjàgan ni bàbá ẹ̀ ń wù ṣé bàbá ẹ̀ ló ń wùwà jàgídíjàgan àbí yálà ìyá ẹ̀ ló ń wùwà jàgídíjàgan àfáà wo ni wọ́n fi ń ṣẹ̀sìn olórí burúkú ni àti ìwọ Lukumon àti Jùmọ̀kẹ́ olórí burúkú lẹ́ẹ̀mejì ṣẹ́rí àkọ́kọ́ ìwọ ọmọ burúkú Jùmọ̀kẹ́ yìí ìwọ ọmọ àlè Jùmọ̀kẹ́ yìí ok ṣebí ọwọ́ àfọ́ lọ́hún ṣọ́ ló ti gba Islam ibi tẹ́sí máa mọ̀ pé wéèrè Jùmọ̀kẹ́ yìí ò nìkan ṣe
wèrè ni kò ní kankan ṣe kò ní nǹkan ṣe Jùmọ̀kẹ́ yóò ní nǹkan ṣe bí tẹ́sí mọ̀ pé wèrè ni nìyẹn ìwọ ló sọ jáde pẹ̀lú ẹnu ẹ ìwọ gangan ló gba Islam lórí Save Your Soul látẹnu àáfàá Fọlọ́runṣọ́ torí pé àáfàá Fọlọ́runṣọ́ ló like ó sọ wípé ò lè gba Islam lọ́wọ́ àáfàá Saidi ọwọ́ àáfàá Fọlọ́runṣọ́ ló ti wá gba Islam ṣé Fọlọ́runṣọ́ wá ní jàgídíjàgan tó já sí pé ó gba Islam lọ́wọ́ ẹ̀ torí pé ó ti wá gba Islam lọ́wọ́ ẹ̀ yẹn wọ́n máa wà jàgídíjàgan á já sí pé Fọlọ́runṣọ́ òun ló ń wà jàgídíjàgan o torí pé ọwọ́ Fọlọ́runṣọ́ ló ti gba Islam tó bá já sí pé tó bá gba Islam ń bẹ́ẹ̀ ìwà jàgídíjàgan ni bàbá ẹ̀ máa wù á já sí pé ọwọ́ Fọlọ́runṣọ́ tó ti gba Islam á já sí pé Fọlọ́runṣọ́ yẹn òun náà ń wà jàgídíjàgan nìyẹn o torí pé olórí burúkú ọmọ àlè ni wọ́n Jùmọ̀kẹ́ yìí ọmọ àlè ni wọ́n Jùmọ̀kẹ́ yìí ìwọ ní Kùránì ìwọ náà wá ń ṣẹnu bèbèbèbè orí ẹ̀ ti burú lukúmọ̀ orí ẹ̀ ti dàrú ẹjọ́ o ìwà jàgídíjàgan wo ni wọ́n wù ní Save Your Soul mo kàn ń bèrè ni ìwà jàgídíjàgan wo ni wọ́n wù ní Save Your Soul kò dẹ̀ ní da fún wọn Jùmọ̀kẹ́ àti Lukman ẹ̀mẹ́jì kò ní da fún ẹ̀mẹ́jì jọ o ṣé àwọn àfáà olórí burúkú tí wọ́n jẹ́ àfáà ẹlẹ́bọ tí àfáà Saidi tí wọ́n tó àṣírí wọn ṣé nítorí ẹ̀ ni wọ́n fi ń hùwà ìwà jàgídíjàgan nítorí ẹ̀ ni wọ́n fi wọ́n ṣẹ̀sìn òògbọ́n ò ní làákàyè Jùmọ̀kẹ́ òògbọ́n ò dẹ̀ ní làákàyè ṣebí ìwọ ló wá rojọ́ àfáà tó lù ẹ́ 419 fún lórí Save Your Soul ṣebí ìwọ ló wá rojọ́ àfáà yẹn Jùmọ̀kẹ́ ṣebí ìwọ ló wá rojọ́ àfáà yẹn ṣorí pé lórí burúkú ni ẹ ibi tẹ́tì mọ̀ pé Jùmọ̀kẹ́ yẹn oníwòròwòrò ni bó dẹ̀ ṣe wà yẹn kò lè gbélé ọkọ torí pé obìnrin tó bá ti ń ṣe wòròwòrò kò lè gbélé ọkọ ìmọ̀ ṣe ń wú yẹn ọmọ Jùmọ̀kẹ́ yẹn kò lè sílé ọkọ torí pé tẹ́lá ti rí obìnrin tó ń ṣe wòròwòrò bẹ́ẹ̀ yẹn obìnrin tó máa ṣe wòròwòrò tó ń ṣe kòtòkòtò káàkiri irú obìnrin bẹ́ẹ̀ wọn rí ilé ọkọ gbé torí pé gbogbo ilé ọkọ ni wọ́n á fi gbogbo ẹnu bàjẹ́ tán ẹ má gbọ́ nìṣó. bí wọ́n lọ síbẹ̀ tó fi gbá mi tí pàṣẹ ìdẹ lọ síbẹ̀ mọ́ sí kò ṣáà rí mi gbá mi ìdẹ mú orúkọ àáfà àkọ́kọ́ wá rí tàbí anybody wá rí ó ti gbá mi rí mo yáfẹ́ fún Ọlọ́run ọ̀rọ̀ tó tún fi ọwọ́ ṣe ẹlẹ́yà nínú ẹ̀sìn tí ọba ṣe kí ọdún mọ̀ pé yàn sí Ọlọ́run kókó kan máa ń dùn mí pé tó bá ṣe nǹkan tí ò da àdé inú mi dùn òun kò ti gbé wọn ṣe pé ìgbà tó bá mọ̀ pé òun ṣe nǹkan tí ò bá sọ fún òun gbogbo wọn ló gbé ṣépè ìjọ yẹn òun gbọ́ngàn sọ bẹ́ẹ̀ ẹni tó bá mọ̀ pé ó ṣe nǹkan tí ò da tó dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣe ò da tí ò dẹ̀ sọ fún ọkùnrin tó ń kọ Ọlọ́run àwọn tó ju Saidi lọ́wọ́ ọbẹ̀ tó já gbàgbà ó sì jẹ́ pé ará àta ló máa ń wá kọ̀ọ̀jú òun pé nǹkan tí Saidi ṣe ò da ó tó mọ̀ pé nǹkan tó ń ṣe ò da. àwọn tó jọ ń ṣe yẹn ò ní sọ̀rọ̀. ẹ̀yin lè sọ fún àwọn tó jọ ń ṣe ò kì í sọ bẹ́ẹ̀. ok Jùmọ̀kẹ́ ó sọ pé àwọn tí wọ́n wà lórí Save Your Soul wọn kí lè ń kọ́ńtúrò àfáà Saidi pé nǹkan tí wọ́n ń ṣe ò dáa Jùmọ̀kẹ́ kí ni nǹkan tí àfáà Saidi ṣì tún ṣe tí ò dáa kí ni nǹkan tí wọ́n ṣe tí ò dáa ṣé torí pé wọ́n tú àṣírí àwọn àfáà olè àwọn àfáà 419 òun ni nǹkan tí wọ́n fi ń ṣe òfin dàbí Jùmọ̀kẹ́ kò sẹ́ni tó pè é sínú ìsìlámù máa lọ ṣe kírísítẹ́nì orí burúkú tó ń ṣe máa lọ ṣe kò sẹ́ni tó pè é sínú ìsìlámù èwo láburú máa ṣe ẹnu bótóbótóbótóbótóbótó sí àfíẹ́sì ìsìlámù kí ló kọ́ tiẹ̀ pẹ̀lú ìsìlámù kí ló kọ́ ẹ̀ wẹ̀ tó bá ń fira wọn ṣẹ̀ sí nínú ìsìlámù kí ló kọ́ tiẹ̀ bẹ̀ lọ́jọ́ kó sí kírísítẹ́nì ẹ kò sẹ́ni tó mú ẹ dání pé kó má lọ ṣọ́ọ̀ṣì ẹ mo mọ̀ pé ìwọ Jùmọ̀kẹ́ yìí o lè rí ilé ọkọ gbé mo mọ̀ ó dá mi lójú bẹ́ẹ̀ pé o lè rí ilé ọkọ gbé pẹ̀lú wórówóró wótòwótò tó ń ṣe káàkiri o lè rí ilé ọkọ gbé ó dá mi lójú bẹ́ẹ̀
wọ́n Jùmọ̀kẹ́ ò lè rí ilé ọkọ gbé torí pé olórí burúkú obìnrin òṣì ni ẹ́, obìnrin tó máa ń da lérú òun ni ẹ́, obìnrin tó máa ń da ẹbí ẹlẹ́bùrú òun ni ẹ́ wọ́n Jùmọ̀kẹ́ yìí. jọ kí ni bàbá ẹ̀ ń ṣe tí ò da o Jùmọ̀kẹ́ mò ń bèèrè lọ́wọ́ ẹ̀, kí ni ìyá ẹ̀ ń ṣe tí ò da? àbórí ẹ̀ burú àti wá àti Lukman tó jọ pé orí ẹ̀ méjì ti burú papọ̀. kí ni yálàyà ẹ̀ ń ṣe tí ò da? torí pé yálàyà ẹ̀ ń tú àṣírí àwọn àfẹ́ ẹlẹ́bọ ní nǹkan tí wọ́n ṣe òfin dàbí, torí pé bàbá alákùn bàbá ẹ̀ wọ́n ń tú àṣírí àwọn àfọ́ òlè àwọn àfọ́ 419 nítorí ẹnìkan tí wọ́n fi ń ṣe òfin dá. so káwọn àfọ́ ẹlẹ́bọ kọ́ máa bayé jẹ́, kọ́ máa bẹ̀rẹ̀ sí jẹ́, ká wá fi wọ́n lẹ̀, àwọn kàńdá inú rẹ̀ sí àwọn kàńdá inú rẹ̀ sí ká má lè yọ wọ́n jáde, ká má yọ wọ́n jáde àbí ká fi wọ́n lẹ̀ kí lúrú dàpọ̀ mọ́ ṣàpà kọ́ máa fojú burúkú wo gbogbo àfà olórí burúkú dẹ̀ níwọ̀ yìí. ìwọ Jùmọ̀kẹ́ ṣebí àfà kan ló lé wọn náà kó nínú Islam tẹ́lẹ̀, ṣebí mùsùlùmí ni ẹ́ Jùmọ̀kẹ́, ṣebí mùsùlùmí ni ẹ́ tẹ́lẹ̀. ìwọ náà ló fẹnu ara ẹ sọ wípé ìwà tá àfà wù fún ẹ ló mú ẹ kó nínú Islam tó ti di pé olórí burúkú ni ẹ. ó ní àfà lu ẹ jìbìtì ló fi kó nínú Islam tó ti di pé ìwọ Jùmọ̀kẹ́ olórí burúkú ni ẹ. ó lè fẹ́ nú ẹ, ó lè fi tílé, that is why irú yìí báyìí ẹ lè rí ilé ọkọ gbé, ẹ lè rí ilé ọkọ gbé. ẹ̀yin ìyá àtẹ̀yin bàbá tẹ lọ́mọbìnrin ẹ dákun torí tọlọ́run ẹ tètè máa kọ́ṣọ́ àwọn ọmọbìnrin yín, ẹ máa kọ́ṣọ́ wọn. irú wèrè ọmọ gẹ́yìn sìn àìkọ́ṣọ́ rẹ̀ láti kékeré ló mú máa ṣe gbogbo orí burúkú tó ń ṣe yìí. bó dẹ̀ ṣe wà yìí kò lè ṣoríire, kò lè látùbọ̀tán rẹ̀ ọmọ gẹ́yìí confam ni wàláì kò lè ṣoríire o. ó ṣe wà yìí kò lè ṣoríire, ẹ máa gbọ́ lọ. torí pé kí ni wọn ò fẹ́ kí irú ẹ̀sà ọ̀kẹ́ kò ní sọ fún. ó ní irú àfáìs ó ní irú ẹ̀sà pé ó sì kò ní sọ fún kí lórúkọ ẹ̀ Jùmọ̀kẹ́ torí pé àfẹ́ ẹ̀sà òkè wọ́n ti padà sí sẹ́ẹ̀rì ọ̀ṣọ́ òun ló ń tẹ́ lára àbí ṣé òun ló ń tẹ́ lára? jẹ́ ká mọ̀ tó bá jásí pé torí pé àfẹ́ ẹ̀sà òkè torí pé wọ́n ti padà sórí sẹ́ẹ̀rì ọ̀ṣọ́ ló bá ń tẹ́ lára, jẹ́ ká mọ̀. ọkọ ẹ̀ tó jẹ́ Fọlọ́nṣọ́ àfáwà Fọlọ́nṣọ́ àwọn náà mọ̀ pé alábòsí làwọn, àwọn náà fún wọn mọ̀ pé àwọn ṣàbòsí. olórí burúkú ni ẹ́ Jùmọ̀kẹ́. so kí wọ́n ní babaláku bàbá ẹ̀ ń ṣe tí ò da tó fẹ́ fi sọ fún wọn? ó ní ẹ̀sà òkè náà ò lè sọ fún, àbí wèrè ni aláya ẹ̀ ni? Jùmọ̀kẹ́ wèrè ni yakuya aláya ẹ̀ ni? ṣé ẹ̀sà òkè jẹ́ ẹgbẹ́ babaláku bàbá ẹ̀? ṣé ẹ̀sà òkè jẹ́ ẹgbẹ́ yẹn láyà ẹ̀ àbí ẹ̀sà òkè jẹ́ ẹgbẹ́ babaláku bàbá ẹ̀? kò dẹ̀ ní ragbá fún ẹ Jùmọ̀kẹ́, kò ní ragbá fún ẹ, orí ẹ ti dàrú. àti mọ̀kàn tó ń dùn ẹ torí pé àfáà Fọlọ́nṣọ́ tó jẹ́ ọkọ ẹ torí pé àwọn ò tí padà sórí sẹ́ẹ̀rì ọ̀ṣọ́ torí pé ẹ̀sà òkè ti wá padà, nǹkan tó wá ń dùn ẹ nìyẹn. orí ẹ ti burú Jùmọ̀kẹ́, orí ẹ ti burú. kò bá dùn ẹ dáadáa wàhálà tiẹ̀ nìyẹn. tó bá ti dùn ẹ, tó bá ti bínú títí lọ forí gbógiri, ọkọ bínú kò lọ fi bíbèjì ọmọ àlè obìnrin. ó ti jẹ́ pé ẹ̀yin tẹ́ wà ní kámpọ́ọ̀sì ẹ̀ tí ọba ṣe kọ́tù báwo ló ṣe wọ́n ó fẹ́ tó sọ pé èèyàn tó wọ́ mọ̀ ní ọmọ bí kì í ṣòro ló fẹ́ ni ẹ ní ìṣòro náà, Ọlọ́run ló fẹ́ ni ẹ ní ìṣòro. o kì í fi owó ọlá kú èèyàn ìpínlẹ̀pẹ́jọ́ ò lọ́lá kí èèyàn fi kú pé ní lọ́lá. ẹ wo ọ̀rọ̀ burúkú tí ó máa ń sọ o. ó ní èèyàn báwo lèèyàn ṣe máa fi torí pé èèyàn bímọ téèyàn fi máa yọyàn. àkọ́kọ́ náà ìwọ Jùmọ̀kẹ́ yìí ayé òde ní da, ìwọ náà mọ ìdí ọ̀rọ̀ yìí. ẹ yá wa torí tọ́lọ́n ẹ dákun, ṣé àfáà Saheed Shittu ṣé wọ́n déédéé ṣépè fún ìyàwó ọkọ lọ́mọ? ó ní sábàbí náà, ó ní sábàbí. wọ́n déédéé ṣépè fún un, ṣé wọ́n ṣépè fún ni? ṣe bí wọ́n búra ni? ìbúra ni náà, ọ̀dẹ̀ ni ẹni. ṣé ìbúra tẹ pé jọra wọn ni? Jùmọ̀kẹ́ àṣẹ ò ti ẹ̀ gbọ́n, orí ẹ̀ ti burú ògbọ́n Jùmọ̀kẹ́. ìbúra àti èpè kò jọ mọ́ra wọn, wèrè ní ẹ́ Jùmọ̀kẹ́ ògbọ́n. ìbúra àti èpè yàtọ̀ síra wọn.
wọ́n búra ni ok ìbúra tí wọ́n dẹ̀ bú yẹn ó ní sábàbí ṣebí Ṣakiru ẹran lọmọ òun àti ìyàwó ẹ̀ ṣebí àwọn ni wọ́n jọ parọ́ mọ́ àfáà Saheed Shittu pé àfáà Saheed Shittu ló wọ́n àwọn èèyàn tó fẹ́ wá pa òun tíyàwó ẹ̀ náà sọpọ́tì ẹ̀ ní nǹkan tí àfáà Saheed Shittu dẹ̀ mọ̀ nípa ẹ̀ olórí burúkú ni ẹ́ Jùmọ̀kẹ́ tó bá parọ́ mọ́ wọn náà ṣé ìwọ náà ò ní react wípé wọ́n parọ́ mọ́ ẹ ò ní jẹ́ kó yí ayé pé ò mọ̀ nípa ẹ̀ tó ti rí pé wèrè ni ẹ́ Jùmọ̀kẹ́ torí pé ó kọ̀ lọ dédé mú ọ̀rọ̀ ó dédé mú láàrin ó mú láti bẹ̀rẹ̀ ṣé wọ́n kọ̀ dédé ṣépè fún ìyàwó ọ̀kọlọmọ kókò ní ọmọ bíi ni ṣe bí wọ́n búra ni wípé tó bá já sí pé àwọn ò bá mọ̀ nípa ẹ̀ tó dẹ̀ parọ́ mọ́ àwọn olórí burúkú ni ẹni Jùmọ̀kẹ́ ṣé tó bá parọ́ mọ́ wọ ṣé ok nígbà tó pè ẹ́ ní aṣẹ́wó New York ń sìn bóyá aṣẹ́wó ni ẹ́ bóyá ò kì í ṣe aṣẹ́wó mi ò mọ̀ olórí burúkú ọwọ́ rẹ kí ló dé tí wọ́n fi dáhùn kí ló dé tó fi sọ síta ṣèbó dùn ẹ́ ni ṣèbó dùn ẹ́ pé wọ́n pè ní aṣẹ́wó New York ni ṣèbó dùn ẹ́ ni tó ti rí pé wèrè ni ẹ́ ẹnìkan wá parọ́ mọ́yàn pé ó ń rán àwọn èèyàn wá pọ̀ òun kẹ́ni ò dẹ̀ mọ̀ nípa ẹ̀ kẹ́ni ẹ má wá búra àbí kẹ́ni ẹ má búra lórí ẹ̀ àbí nígbà tí ọ̀kan lọ́mọ ń pariwo àti ìyàwó ẹ̀ tí wọ́n sọ pé àfáà Saheed Shittu ló wọ́n ayakìlà wá pa àwọn olórí burúkú ọwọ́ ààrẹ Jùmọ̀kẹ́ ó mọ́gbà yẹn àbí wò sí ń bẹ̀ àbó ò gbọ́ ó tiẹ̀ ò gbọ́ rárá ó gbọ́n nígbà tí wọ́n pè wọ́n ní aṣẹ́wó New York ń sìn kí ló dé tó ń tẹ́ lára bóyá aṣẹ́wó ni ẹ bí òkè ṣe aṣẹ́wó mi ò mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé àwọn tó bá ń ṣe kótókótó tó ń ṣe yìí aṣẹ́wó ni wọ́n máa ń jẹ́ aṣẹ́wó obìnrin wọn kì í rí ilé ọkọ gbé mo mọ̀ bẹ́ẹ̀ ìwọ náà wo ọ̀dẹ̀ ni ò gbọ́n Jùmọ̀kẹ́ ò gbọ́n rárá ẹ má gbọ́ nìṣó. wèrè Jùmọ̀kẹ́ àfáà Saheed Shittu ò fi bú wọn fi bú ó ní sábàbí wọ́n dẹ̀ búra ni nígbà tí ọ̀kan lọ́mọ Ṣakiru àti ìyàwó ẹ̀ tí wọ́n parọ́ pé àfáà Saheed Shittu rán ayákìlà wá pa àwọn àfáà dẹ̀ búra wọ́n búra ni wèrè Jùmọ̀kẹ́ ó mọ ìbúra yàtọ̀ sí pé ó ti gbé wèrè ní ọmọ àlè. yálà yẹ ẹ ló ṣépè fún wákàtí méjì àbí Jùmọ̀kẹ́ babaláwo bàbá ẹ tó ń ṣépè fún wákàtí méjì yẹn wà wá sọ nígbà pé orí ẹ ti ń burú wà wá sọ ṣùgbọ́n wèrè obìnrin kòtòkòtò aṣẹ́wó New York wèrè aṣẹ́wó New York Jùmọ̀kẹ́ aṣẹ́wó New York olóṣì ọmọ àlè wàláì àwọn obìnrin tó bá ń ṣe báyìí wọn ò lè rí ilé ọkọ gbé wàláì wọn ò lè rí kí wọn kàn máa ń lọ káàkiri ilé ọkọ ni wọn fẹ́ẹ̀ lè bímọ márùn fọkùnrin márùn ọ̀tọ̀ọ̀tọ̀ olórí burúkú ni irú wọn olórí burúkú ni irú àwọn tó bá ń ṣe báyìí irú Jùmọ̀kẹ́ yìí olórí burúkú ni ẹ máa gbọ́ nìṣó. irọ́ ni o ti sọ lẹ́ẹ̀kan ìgbà tó fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o ti sọ o dẹ̀ sọ pé ó dùn ẹ́ ń pè yàn pé láṣẹ́wó New York tí ò bá dùn ẹ́ ni ò ní sọ síta Jùmọ̀kẹ́ wèrè ni ẹ́ tí ò bá dùn ẹ́ ò ní sọ síta aṣẹ́wó New York Jùmọ̀kẹ́ aṣẹ́wó New York wèrè tí ò bá dùn ẹ́ ni ò ní sọ síta. lọ́sọ́jú mi ó sọ fún mi pàṣẹwó New York ní mi láyé ìyẹn lè kú ẹ kó má fún lẹ́sìn lọ́kọ́ ní kó fún lẹ́sìn ilé yóò lè tó yẹn náà á ti pè fún 2 hours ẹ dẹ̀ máa wà bẹ́ẹ̀ ẹ máa ṣàmì òun ló máa báyọ̀ ṣe lẹ́yìn
kò dẹ̀ ní dá fún ẹ Jùmọ̀kẹ́ kò ní dá fún ẹ pẹ̀lú irọ́ tó ń pa yẹn kò dẹ̀ ní dá fún ẹ níjà wo ni àfa Saheed tún ṣépè fún 2 hours rí kò ní dá fún ẹ Jùmọ̀kẹ́ o ní ṣe oríire ìbúra àtẹ̀pè ó jọra wọn ni ó jọra wọn àbí wèrè ni ẹ Jùmọ̀kẹ́ wèrè òun ni ẹ. a tún bu ẹni lójú yín wọ́n nígbà tí ó jẹ́ pé òun àtàwọn ènìyàn ti jọ rẹ́rí ní àná wọ́n lè má rẹ̀ wọ́n ní èmi ohun tí ìfà èébú a máa ṣẹra wa àwọn tó wà ń bẹ̀ tó yẹ kó àwọn àgbàlagbà àwọn ìyá àgbàlagbà àti ọkùnrin àgbàlagbà tó yẹ kó lè sọ fún pé kí ni yóò dá o ẹ má jà á ṣe o wọ́n lè dákẹ́ wọn ò ní sọ̀rọ̀ afọ́dé jíjọ́ kejì ẹ má bínú àná o inú ló bí òun o ẹ̀tún tẹ̀lé bẹ́ẹ̀ wíyọ o èmi lọ́pọ̀lọ́ tèmi tí wọ́n lè lò mọ́ tí o bá ṣe tí o dà ní ọpọlọ tèmi ìyẹn kò lè kàn tí o kò lè bá fọwọ́ yí ọpọlọ mi sẹ́yìn kó máa yí síwájú bí mo ṣe kúrò ń bẹ̀ mo lè sọ pé àwọn kọ́lọ́mọ àti ìyàwó ẹ̀ wọn ò mọ̀ mí rí wọn rí. ṣe ọ̀rọ̀ tí ọmọ gẹ́ burúkú Jùmọ̀kẹ́ tó sọ lẹ́ẹ̀kan yẹn ọ̀rẹ́ ọ̀fà Fọlọ́runṣọ́ ló fẹ́ sọ o olórí burúkú pé ó ní ẹni tí wọ́n ti rẹ́ rí wọ́n lè jà lọ́la olórí burúkú ni o ọ̀rọ̀ àfà Fọlọ́runṣọ́ ló fẹ́ sọ o mọ̀ ń bọ̀ ọ̀rọ̀ Fọlọ́runṣọ́ àfà Fọlọ́runṣọ́ ló fẹ́ sọ o. ṣé náà ti rí i pé bàbá wèrè gidi lọ́mọ Jùmọ̀kẹ́ yìí wèrè gidi torí àfà Ìsà Òkè tó padà sórí sẹ́rí ọ̀ṣọ́ tí Fọlọ́runṣọ́ ò padà kíní yẹn ló ń dùn ún òun ló ń dùn ún àfà Fọlọ́runṣọ́ àwọn náà dẹ̀ mọ̀ pé àwọn ṣàbòsí láyé àtàlìkìyàmọ̀ àwọn náà mọ̀ pé àwọn ṣàbòsí ṣùgbọ́n Jùmọ̀kẹ́ tó bá gbọ́ wọ́n ní tí ẹ bá ti mọ ẹbí ẹlẹ́bi kò ní pẹ́ lórúkúnlẹ̀ Jùmọ̀kẹ́ tó bá lọ sọ̀rọ̀ jù tó bá lọ ṣe wèrè jù Jùmọ̀kẹ́ tó bá ṣe wèrè jù nǹkan tó yẹ ká pè síta máa pè síta. àfà Fọlọ́runṣọ́ tó bá já sí pé ẹ̀yin lẹ bá pe Jùmọ̀kẹ́ kó wá máa sọ ọ̀rọ̀ save your soul níta ẹ tètè pé o torí pé nǹkan tó yẹ ká sọ a máa sọ o. tó bá lọ kọ̀ntínù nǹkan tó yẹ ká sọ a máa sọ o a máa sọ gidi nǹkan tó yẹ ká sọ a máa sọ àfà Fọlọ́runṣọ́ èmi ti kìlọ̀ fún yín o mo kìlọ̀ fún yín o ẹ máa gbọ́ nìṣó. inú wọn bí o ọjọ́ tó ti sọ ẹ bá mi sọ pé láyé mi lè tẹ̀lé ìyọ̀bá yìí láyé sí náà ṣẹ́ṣẹ́ ọ̀dọ́ bá mo kó òun rí àbí mo kọ́mẹ́tì sí èké sòun rí láyé kò lè sọ pé bẹ́ẹ̀ mo parọ́ mọ́. jọ tó o bá tẹ̀lé àfà Saheed mọ́ wèrè ni ẹni ṣé wọ́n wá ẹ tẹ́lẹ̀ ni ṣé wọ́n wá ẹ ní Jùmọ̀kẹ́ ṣé wọ́n wá ẹ ní kò ní dáa fún ẹ Jùmọ̀kẹ́ látìgbà tí àfà Fọlọ́runṣọ́ ti kó ní save your soul ló ti kúrò mbẹ́ o olórí burúkú ni o ó kàn fi eléyìí kẹwọ́ ni ó fi ń parọ́ ni o tọkàn lọ́mọ yìí ó fi ń parọ́ ni o onítorí èpè tí wọ́n ṣe fún ìyàwó ọkàn lọ́mọ pé kò bímọ òun lòun fi kúrò mbẹ́ wàláhì ó fi parọ́ ni o látìgbà tí àfà Fọlọ́runṣọ́ ti kó ní save your soul lòun náà ti tẹ̀lé wọn o olórí burúkú ni wọ́n máa ń yí o Jùmọ̀kẹ́ yìí olórí burúkú ni o. kò lè sọ pé bẹ́ẹ̀ mo parọ́ mọ́ òun tí mo ṣe ń sọ̀rọ̀ láyé sọ́kẹ́ mi wá bó sọ sí kí wọ́n bẹ̀rẹ̀ sí máa parọ́ mọ́ ṣé kò mọ bó ṣe máa rí lára ni. ẹ̀sìn tí ò ti lè bọ̀ sílé ara wọn tó bá mú àṣírí kó lè tó lè bó ṣẹ́ṣẹ́ nìyẹn ni no mi ì lè kéré ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ má bínú. tó o ti jẹ́ ká yín rí sí pé ìsìláàmù náà kì í bà sírí ara wọn. kò ní dáa fún ẹ Jùmọ̀kẹ́ kò ní dáa fún ẹ ìwọ sọ pé ẹ̀sìn tí wọn kì í bò àṣírí ara wọn kí ló kàn tiẹ̀ ń bẹ̀ pé ẹ̀sìn ò kí ń bò àṣírí ara wọn wèrè ní ẹni Jùmọ̀kẹ́ ṣé àáfàá tó ṣe wáàsí níta gbangba tó gbé sórí íńtánẹ́ẹ̀tì àáfàá tó ní ká máa wẹ ọṣẹ àwúre àáfàá tó ní ká lọ wá mẹ́rin ojú màálù mẹ́rìndínlógún jọ o Jùmọ̀kẹ́ ṣé kọ̀rọ̀ ló ti sọ ṣebí gbangba làfà náà ti sọ náà gbangba náà ni wọ́n dẹ̀ ti tún ṣe wèrè ní ẹni Jùmọ̀kẹ́ wèrè ní ẹni
wèrè ní ẹni Jùmọ̀kẹ́ àwọn sọ pé àfáà Saheed Shittu ń ṣe pé ó ní wọ́n ń ṣe pé kò ní da fún ẹ èpè ó ní wọ́n ṣe ó ní wọ́n respect àwọn àgbàlagbà wèrè ní ẹ Jùmọ̀kẹ́ jọ o gbogbo yín gbogbo alámọ̀ Lukman gbogbo alámọ̀ pé nígbà tí ànábì wa Ibrahim alayhi salatu wa salam nígbà tí ànábì Ibrahim tó lọ dá gbogbo òòṣà bàbá wọn tó lọ dánù tó lọ dá gbogbo òòṣà wọn nù tó lọ dá gbogbo òòṣà wọn nù ṣó mọ̀ pé bàbá ẹ̀ náà wà ń bẹ̀ ṣé kò ní bí ànábì Ibrahim ṣe bá gbogbo wọn sọ̀rọ̀ àwọn àgbàlagbà pé ànábì Ibrahim ní ṣíọ̀ yín bàbá ànábì Ibrahim gan náà bàbá ànábì Ibrahim náà wà ń bẹ̀ o gbogbo wọn lànábì Ibrahim kó papọ̀ tó ní ṣíọ̀ gbogbo yín ṣíọ̀ yín ṣé àwọn nǹkan tẹ̀ ń pọ́nlé náà lélẹ̀ nǹkan tí ò lè sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ bí tó wà ní Kùránì ẹ mọ̀ bí tó wà ní Kùránì kí n ká fún yín ẹ lọ wá fúnra yín ẹ lọ wá ẹni tó bá ti jẹ́ àgbàlagbà tó bá ti jẹ́ ẹlẹ́bọ tó bá ti jẹ́ àfá ẹlẹ́bọ tó ń ṣe ẹbọ tó ń bẹ̀sìn jẹ́ irú àwọn àfá bẹ́ẹ̀ wọ́n deserve respect wọ́n deserve respect wọ́n deserve well wọ́n deserve respect irú àwọn àfá bẹ́ẹ̀ deserve respect tó bá ti jẹ́ ẹlẹ́bọ torí pé ànábì Ibrahim gan nígbà tó lọ wó gbogbo òòṣà àwọn bàbá ẹ̀ gbogbo òòṣà tí wọ́n sì tó lọ wó ó sọ gbogbo wọn pé ṣíọ̀ gbogbo yín ṣíọ̀ yín bàbá ànábì Ibrahim náà dẹ̀ wà ń bẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé ànábì Ibrahim ọlọ́run sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ fún ànábì pé àwọn step tí ànábì Ibrahim take ní kí wọ́n náà máa take bó ṣe gbìyànjú tó bá àwọn kèfèrí jà bẹ́ẹ̀ ni kí wọ́n náà ànábì náà kí wọ́n náà ṣe wèrè ni ẹ́ Jùmọ̀kẹ́ wèrè ni ẹ́ ókè o ní àfáà Saheed ṣépè fáwọn àgbàlagbà wọ́n ṣépè fáwọn àfáà àbí àwọn àfáà ò ní wọ́n ṣépè fún Jùmọ̀kẹ́ mọ́ bèrè lọ́wọ́ ẹ̀ o àwọn àfáà ò ní wọ́n ṣépè fún ṣe bá àwọn àfáà tí wọ́n ń bayé jẹ́ tí wọ́n ń parọ́ tí wọ́n ń bẹ̀sìn jẹ́ tí wọ́n torí nǹkan tó fẹ́ jẹ tó ń balẹ̀ kí á máa wọ̀nyàn jẹ́ ni àwọn àfáà oní jìbìtì àwọn àfáà oní 419 ṣe báwọn ni wọ́n ṣépè fún ókè ya ẹ jẹ́ ká lọ sínú alukuran ẹ jẹ́ lọ sínú alukuran ẹ jẹ́ lọ sínú alukuran ẹ máa gbọ́ o Jùmọ̀kẹ́ sọ fún Lukman nígbà kó tu fún ẹ nígbà tọ́lọ́run ní ba'da a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim nígbà tọ́lọ́run ní innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnas fil kitab ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun nígbà tọ́lọ́run ní innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda gbàtọ́lọ́run ní dájúdájú àwọn tó ṣe wípé wọ́n máa ń tọ́jú àwọn àlàyé àwọn ọ̀rọ̀ tọ́lọ́run sọ tó jẹ́ òdodo àwọn òdodo ọ̀rọ̀ tí wọn kì í lè sọ tó máa ń tọ́jú ẹ̀ pamọ́ àtàwọn wálíhùdá àtàwọn tó já sí wípé wọ́n mọ̀ pé ọ̀nà òdodo rèé o wọ́n mọ̀ bẹ́ẹ̀ o wọ́n mọ̀ ṣe èèyàn lọ́nà torí nǹkan tó fẹ́ jẹ mi bá dì máa bá yànà ulinasi filikitab lẹ́yìn ìgbà tọ́lọ́run ti ṣàlàyé ẹ̀ nínú alukurian gbogbo àwọn àfáà ẹlẹ́bọ ní ayé ayé ń bá wí o gbogbo àwọn àfáà ẹlẹ́bọ ní ayé ayé ń bá wí o Ọlọ́run ní àwọn tí wọ́n tọ́jú òdodo tí wọ́n lè sọ òdodo àwọn tí wọ́n mọ ojú ọ̀nà òdodo tí wọ́n lè fi àwọn èèyàn mọ̀nà torí nǹkan tó fẹ́ jẹ tó fẹ́ mu wọ́n wá ń ṣì àwọn èèyàn lọ́nà
ọlọ́run dẹ̀ ti ṣàlàyé ẹ̀ sínú ọ̀nà Quran ní pé ọ̀nà rẹ̀ ohun tó dáre ṣùgbọ́n torí kọ́ táwọn fẹ́ jẹ wọ́n wá ń ṣe àwọn èèyàn lọ́nà. ọlọ́run ní ùlá ìkàyẹ̀lì anu umullah. ọlọ́run ní ibi dandan ègbé mi ọlọ́run ibi dandan mi ọlọ́run kó máa bá irú àwọn ẹni bẹ́ẹ̀. ọlọ́run ṣépèlé wọn pé ibi dandan wọn ọlọ́run kó máa lọ bá gbogbo wọn. ọlọ́run tí wàá ní wáyẹ̀lì anu umullah inú àti gbogbo àwọn tó lè bóun ṣépè. Yes. So nínú àwọn tó lè bá ọlọ́run ṣépè fún àwọn olórí burúkú àfà òun làfà Saheed Shittu wà òun làwà yìí náà wà. àwọn èèyàn àwa náà lè ṣépè. ọlọ́run ṣépè lé gbogbo àwọn àfọ́ní jìbìtì irú ìwọ oníkùránì yìí ìwọ Lukumanu yìí ọlọ́run ṣépè lé ìwọ gan fún rẹ. ọlọ́run ní ibi dandan òun ọlọ́run kó máa bá ẹ torí pé òun twist Quran òun twist òdodo tẹ́wọ́n náà bá wá ṣépè fún ẹ àjẹbí torí pé ọlọ́run ní àwọn tá a bá lè bá òun náà ṣépè kájọ máa ṣépè fún yín dáadáa wípé orí burúkú òfò kó máa bá yín. ẹjọ́ torí tọ́lọ́run ṣé bí àfáà Saheed Shittu ṣe wá ń ṣépè fún àwọn àfáà ẹlẹ́bọ ẹjọ́ o kí ni fọ́ọ̀tì wọn bẹ̀. ṣebí Kùránì ni mo kà yìí Kùránì ni mo kà jáde yìí Kùránì ni mo kà yìí náà wípé iná lẹ́sìn náà yẹ kí tùmú náà máa ń dálé náà mí náà lè bá jìnnà ti wà lìhúdá mi bá di má bá yà náà òlì náà sì fi kìtàb òlà ìkà yẹlẹ anu umu láwù wọ́n yẹlẹ anu umu láìnú. oníkùránì tún fún Jùmọ̀kẹ́ tún fún dáadáa tún fún Jùmọ̀kẹ́ yẹn dáadáa tún fún dáadáa. ọlọ́run ní àwọn tó bá ń tọ́jú òdodo tí wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà tí wọ́n mọ nǹkan tọ́lọ̀ ń sọ nínú Quran wọ́n mọ̀ pé òdodo rèé wọ́n máa ń tọ́jú ẹ̀ wọ́n wá sọ. ọlọ́run ní irú àwọn ẹni bẹ́ẹ̀ ùlà ìkà ọlọ́run ní gbogbo wọn bẹ́ẹ̀ yẹlẹ anu umuláwù ibi dandan wọn náà kó máa bá gbogbo wọn ọ̀yẹlẹ anu umulainú àtàwọn tó bá lè bọ́hùn ṣépèlé wọn. so àwọn náà lè ṣépèlé wọn. so tí àfáà Saheed Shittu bá ṣépèlé wọn kò sí láì fi ń bẹ̀ ọlọ́run sọ̀pọ̀tì ẹ̀ wípé kíyàn ṣépè fún olórí burúkú ẹ̀dá ẹni tó bá jẹ́ ẹni òfò ẹni àdánù Al-Qur'ani ó ń sọ̀pọ̀tì ẹ̀ pé ká ṣépè fún wọn. gbogbo ẹ̀yin àfọ̀níjálàbí pátá kò ní dá fún gbogbo ẹ̀yin pátápátá ẹ̀ ní ṣoríire. gbogbo ẹ̀yin àfẹ́ olè ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ gbogbo yín pátá ẹ̀ ní jẹ́rìí láyé ẹ̀ ní jírí lálẹ́ kíámọ̀ gbogbo yín pátá ẹ̀ ní kúre yes ọlọ́run ní ká ṣépè fún yín. gbogbo ẹ̀yin àfẹ́ tẹ̀ ń purọ́ tẹ̀ ń twist òdodo irú ìwọ Lukumanu ọmọ Rashidi kò ní dá fún ẹ kò ní dá fún ẹ dá fún bàbá ẹ ọlọ́run ní ká ṣépè fún yín bẹ́ẹ̀ kò ní dá fún gbogbo yín ẹ̀ ní ṣoríire ayé yín ò ní dá orí burúkú lẹ máa ṣe láyé yín lọ́rùn yẹn orí burúkú lẹ máa ṣe ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ní ká ṣépè fún yín ọlọ́run fúnra ẹ̀ náà ṣépè fún yín ẹ̀yin tẹ́ ń twist òdodo ọlọ́run ṣépè fún yín kò ní dá fún gbogbo yín gbogbo yín àfọwọ́ tẹ́ ń purọ́ tẹ́ rí òdodo nílẹ̀ tẹ́ ẹ̀ lè sọ torí kò tẹ́ fẹ́ jẹ tẹ́ fẹ́ mu ẹ má torí ẹ wá ń parọ́ fáwọn èèyàn ẹ wá ń ṣì àwọn èèyàn lọ́nà gbogbo yín àfọwọ́ tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ kò ní dá fún gbogbo yín gbogbo yín ò ní jèrè ẹ ní jèrè. Yes, taba ṣépè fún yín ó tó bí ojú bẹ́ẹ̀ lọ. So wọ́n sọ pé àfáà Saheed ṣépè kí Ọlọ́run sọ níbí báyìí kí Ọlọ́run sọ kí ni Ọlọ́run sọ gbogbo yín pátá gbogbo yín àfọ ní jìbìtì ìyẹn àfáà tẹ̀ ń purọ́ gbogbo yín pátá ẹ̀ ní jèrè àtúbọ̀ tó yín ò ní da. Yes, èpè kékeré làfáà Saheed ṣẹ́ fún yín èpè kékeré ló ń ṣẹ́ fún yín ẹ má wọ́ọ̀dì gbogbo yín pátá ẹ̀ ní jèrè òbílẹ̀ dúkú ní gbogbo yín ni. ẹ má gbọ́ lọ. ajá káwọn èèyàn máa rí pé àbí
ìsìlámù ò ṣe é súnmọ́ ni sàwọn ẹ̀kọ́ náà tó là ayé tí ò ṣe é súnmọ́ ló. tí o bá ṣe tí o jà bí ọpọlọ tèmi ìyẹn kọ́ lè kọ́ tí o bá fọwọ́ yí ọpọlọ mi sẹ́yìn kó máa yí síwájú kò lè kọ́. ẹgbẹ́ ká tẹ̀ wọ̀ náà kò tẹ́ mi lọ́rùn sọ ó dẹ̀ wọ́n ní kí wọ́n kẹ̀wé ni kò tẹ́ mi lọ́rùn. torí gbà tó ń pariwo ẹ ti gba ìsìlámù o ẹ ti kírun o ẹ ti gba jágo ẹ ti lọ́gọ́ ẹ ti ṣàlájà ẹ ti di gbogbo ẹ o àwa ò mọ̀ pé la ilaha illallah tọ́ èmi bá yín dúpẹ́ fọlọ́run o ọlọ́run tó là yín ọlọ́run tó ṣí yín lójú mo bá yín dúpẹ́ fọlọ́run ẹ bá ń pe alihamudulilayi yẹn lẹ́ẹ̀kan sí. alihamudulilayi rabbil alamin. kódà mo láì mo ẹ tó bá fa dédé lórí mo ṣàdúrà fún yín mo fẹ́ kẹ̀sì wa láì ní ibi ṣàdúrà tí mo fẹ́ ṣe èyí tán gbogbo òbéèrè yín mo ṣàdúrà pé lẹ́yìn tọ́nà ti jẹ́ kójú yín láì ṣẹ́rí àpọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wà bẹ́ẹ̀ tó yà sí pé ojú wọn ní o ojú ọ̀pọ̀lọpọ̀ ò tí ì ṣí. tó bá yá yà náà tó bá yí padà ó lè tó bá yí padà ìpele tẹ̀lé mọ́ náà. àwọn yẹn bí kò ṣe tẹ̀lé mo mi ò rò pé. olórí burúkú ní ẹni Jùmọ̀kẹ́ ta ló ń kí ẹ tẹ́lẹ̀ pé kò tẹ̀lé òun ta ló ń kí ẹ wèrè ní ẹni máa lọ ṣe kírísítẹ́nì ẹ lọ nà ọ́n ta ló kí ẹ Jùmọ̀kẹ́ wèrè ń dà wọ́n ẹ̀ ta ló kí ẹ Jùmọ̀kẹ́ orí ẹ ti dàrú ta ló kí ẹ idiot bastard foolish ta ló kí ẹ tẹ́lẹ̀ ṣáfà sáyẹ́dì kọ́ lẹ́tà wà bẹ́ẹ̀ ni àbí wọ́n pín fọ́ọ̀mù lọ́dọ̀ ẹ̀ ń gbé kó wá tẹ̀lé àwọn orí ẹ ti burú Jùmọ̀kẹ́ orí ẹ ti burú idiot bastard. torí tó bá tún yí padà gan-an ó yẹ. èmi ò lè tẹ̀lé mọ́ ṣùgbọ́n àwọn túbọ̀ tó wà ń bẹ̀ wọ́n lè kọ̀ọ̀rẹ́ tẹ pé alápàjá ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ká àwọn àgbàlagbà wà ń bẹ̀ yẹn tí wọn kì í ṣọmọdé. wọ́n wà ń bẹ̀ wọ́n ní láàká ìlú. Olúkúwání òun bú àwọn àgbàlagbà kúrò nílàkà ẹ̀ bàbá ẹ̀ Rashidi nù nílàkà ẹ̀ bàbá ẹ̀ Rashidi òun ni kò nílàkà ẹ̀ Lukumanu bàbá ẹ̀ Rashidi tó bí ẹ òun ni kò nílàkà ẹ̀ orí bàbá ẹ̀ ti dàrú Rashidi ayé bàbá ẹ̀ Rashidi rẹ̀ ní dáa tó pé bàbá ẹ̀ náà nínú àwọn afẹ́ ẹlẹ́bọ ni bàbá ẹ̀ wà àti wọ́n ti bàbá ẹ̀ kò ní ta fún ẹ̀ méjì ẹ̀ ní jèrè papọ̀ àbúrò burúkú ni gbogbo yìí ni tó fi mọ́ mú ní Bàrígà gbogbo ẹ̀ afẹ́ ẹlẹ́bọ Múrí Alifulani Lanre gbogbo ẹ̀ pátá kò ní ta fún gbogbo yìí ẹ̀ ní jèrè Sakiru kò ní ta fún gbogbo yìí ẹ̀ ní jèrè àti bọ́tọ̀ gbogbo yìí ò ní da àwọn olórí burúkú ẹ̀dá àwọn aláyé bàjẹ́ jáde jáde. orí ò pé Ànábì Ibrahimu ó sọ̀rọ̀ sí àwọn bàbá ẹ̀ tí wọ́n jẹ́ olóòṣà ó sọ̀rọ̀ sí wọn pé ṣí ọyìn Ànábì Ibrahimu sọ̀rọ̀ sí àwọn bàbá ẹ̀ pé ṣí ọyìn gbogbo nǹkan tẹ́lẹ̀ ń sìn yìí ṣe èwo ló sọ̀rọ̀ ní gbogbo wọn ẹbí léèrè pé ta ló dàrú kó sọ ẹni tó wá wo fún yín Ànábì Ibrahimu sọ fún àwọn bàbá yẹn pé ṣé ọyìn bàbá yẹn náà wà lórí dúró àgbàlagbà tó bá ti jẹ́ ẹlẹ́bọ tó jẹ́ àfá ẹlẹ́bọ wọn deserve respect tó fi mọ́ Rashidi gan kò ní dá fún ẹ Rashidi kò ní rágbá fún Rashidi ayé ò ní dá ó yá àṣepè nìyẹn yes Ọlọ́run náà sọ bẹ́ẹ̀ Ọlọ́run confirm fún wa pé ká ṣépè lé wọn yes lórí burúkú ni ẹni. ẹ má bínú torí Ọlọ́run. nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún yín ni pé sẹ́rí Islam wàláhì Islam o ìsítórí ẹ̀ náà ló fi dàbí pé ẹ̀rí pé àdákẹ́ ní orí ayélujára lómi máa dá ẹbí wọn lẹ̀ ẹ̀rí gbà kan. lórí social media. tá a bá wà máa sọ báyìí ojú ẹ̀ ló ní òní tẹ̀sí lásì pé ẹ má bínú ẹ má píríjì fún mi ẹ má sọ wá sí fún mi ní ẹjọ́ torí Ọlọ́run nǹkan tí mo tẹ̀ ń ṣe ṣé Olúkúmọ̀nù sórí wèrè ọwọ́ rẹ̀ ṣó ń gbọ́ kí ló sọ fún ẹ kí ni ọmọ Jùmọ̀kẹ́ ọmọ burúkú yìí kí ló sọ fún ẹ sìn ó ní kó má píríṣì fóun Lukumanu Jùmọ̀kẹ́ sọ fún ẹ pé kó má píríṣì fóun ṣé kò yẹ kí wọn ti mọ̀ pé olórí burúkú ọmọ olórí burúkú obìnrin tó fi ṣépè fún obìnrin ọmọ Jùmọ̀kẹ́ yìí ṣé kò yẹ kí wọn náà mọ̀ bẹ́ẹ̀ Lukumanu ṣùgbọ́n orí ẹ ti burú torí àbòsí tó ń bẹ ẹja àbòsí tó fẹ́ ṣe òun ló ń bá ẹ yí ó ń bá ẹ lọ òun nìyẹn.
Islam kọ́ wa bẹ́ẹ̀ mo dẹ̀ ṣe ládùúgbà fún yín pé lágbára Ọlọ́run ọba tó máa ń rọ ẹ̀mí èèyàn sínú ẹ̀sìn Ọlọ́run bá rọ yín padà Ọlọ́run bá rọ ọkàn yín sínú ẹ̀sìn Islam tí mo lè ṣe ládùúgbà fún yín nìyẹn àtọ̀ Ọlọ́run adé gbà inshallah ẹ ṣe gan jazakallahu khairan Ọlọ́run bá mi san yín lẹ́san dáadáa. Jùmọ̀kẹ́ jẹ́ kórí ẹ̀ pé Jùmọ̀kẹ́ mi ò ní sọ jù báyìí lọ jẹ́ kórí ẹ̀ pé tó bá lọ ṣe jù rẹ̀ lọ Jùmọ̀kẹ́ wà á rí rẹ̀ wà ètà rẹ̀ olórí burúkú ni ẹni ṣé wọ́n bí sómi mẹ́ja ni kí ni tiẹ̀ tó bá kúrò sí ìfìyàsó kúrò nìyẹn wà láàyè tiẹ̀ ni orí burúkú ló ń bá ẹja lóòfin lè dúró sójú kan wèrè obìnrin gbogbo èèyàn ṣẹ́yìn náà ti wá rí àbòsí Lukman báyìí tẹ́tí pé Lukman alábòsí ni olórí burúkú ni ó máa ń fi sòdodo ni Ọlọ́run dẹ̀ ti ní ká ṣépè fún yín Lukman àti wa àti bàbá ẹ̀ Rashidi kò ní rírà gbá fún yín ayé yẹn méjèèjì ayé yẹn ò ní dáa olórí burúkú ló máa bá yín kalẹ̀ tẹ́ àfi tẹ́ bá tó túbà táwọn bàtà nà sùn án. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.